very stupid. Àti bọ̀, wọ́n ló jẹ́ kẹ́lò jó gbá ní ẹ̀ wá. Ó kí mi mo dá wọn lóhùn. Ọmọ yẹn rí ẹ, ọmọ yẹn náà sọ pé ọjọ́ tí mo sọ pé kọ́dọ̀ wọ́n gbọ́ oníbùkún náà lọ ṣe kí. bàbá ẹni bàbá mi fẹ́ràn ṣọ̀rẹ́. Ẹni tí ò fẹ́ràn ògùn yóò fẹ́. Jára ẹ̀ kó jára ẹ̀ kó jẹṣẹ́ ẹ̀ kó fọṣọ ẹ̀ kó fọlá fọ ya ìwọ bá wù. Ara tó bẹ́ẹ̀ pa mí ni tó bẹ́ẹ̀ pa mí fún àwọn tó ní mí ni ìgbà tó wá tó kó fẹ́ fẹ́ mi fún lélẹ́yìn. Mo ti sọ pé ìwọ ò gbọ́dọ̀ pàdé ẹ̀jẹ̀ kankan gẹ́gẹ́ bí ikọ̀ tó ti ṣẹlẹ̀. Ìjọba tó ṣe ibo orí lógo WhatsApp lónìí ẹ̀yin ni sórí ẹ̀gbìn mi. Ẹjọ́ tó bá ń pe àwọn married mi ìwọ náà adé jáde wà ní married mi. Kí ló ṣe pẹ̀lú ara? àṣírí ẹ ti tú náà. Aṣẹ́wó ni ẹ́, onínàbì ni ẹ́, olè ọ̀dẹ olóorun ni ẹ́. Èmi aṣẹ́wó lẹ́nu ẹ̀ sí mọ́. Kí ló jẹ́ tuntun nú ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ rí lórí ìta ilé ayé tá à ń gbé yìí? Anywhere àbí anytime tó bá rí mi, má ṣe bí ẹni pò mọ̀ lórí. Bọ́lá kọ́ ara mi jọ. Ṣó tó yẹn ni? Ó tó bẹ́ẹ̀. Bọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn. Tó bá ti yó tó báyìí, wọ́n máa bẹ́kùbẹ́kù káàkiri. Bóko bá kọ ni, ọkọ náà la máa ń fẹ́. Dandan kọ́ ni relationship o. Kí relationship kó túká, ó dájú kémi lẹ́mi èèyàn lọ́rùn lọ. Anything tí Bukky bá gbé fún ẹ, especially tó bá jẹ́ tí, má mú o, poison wà bẹ́ẹ̀ o. Kò dájú kò lè fúre àtọ́. Ẹni tó bá ní kò fúre, òun gbogbo ò ní sùn rẹ̀. Èèyàn burúkú ni ẹ̀. Ẹ lè imagine pé Bukky ṣẹ̀ṣẹ̀ pàdé ọmọkùnrin kan, orúkọ ẹ̀ Ayọ̀lá ni, gbogbo ọjà ẹ̀ báyìí ló ń kó fún. Jọ kí ni mo rà ń gbà kí ni mo ṣe fún ẹ tó fi jẹ́ pé every time ló máa ń dísẹ̀ láti fàyè ní mi lára. Lẹ́nu sàn, everybody bá tẹ̀lé sọ̀rọ̀ kò tọ́ sí ẹ lẹ́nu. Ṣé Nancy ò sọ fún mi pé wọn náà tó sí ẹ ni? Màmá bẹ́ẹ̀ ná tán bí owó o. Wàá gbà. Èèwọ̀! Ẹ gbọ́dọ̀ dánwò! Níbo náà ti ṣerú ẹ̀ tí wọ́n ti mú jẹ? Adégòkè ọmọ mi mọ ni. Ayán gbọ́dọ̀ yẹn èèràn gbọ́dọ̀ rà. Ẹyẹkẹyẹ tó bá lọ́wọ́ fi yẹn panẹ́ wùrì yóò dà pa sùn ìjàkùmọ̀ tó bá dùn ẹkùn yóò dábọ̀. Ṣé nínú àfẹ́ yìí? Tàbí òṣòro mọ́nìkà, ẹ̀yin òjijì fi arógbó aṣọ mẹ́bàlẹ̀, ẹ̀yin ọ̀ṣẹ́lọ́jọ́lọ́, tẹ̀wẹ̀ lómi jálọ́jálọ́, ẹ̀yin ọ̀wọ̀rọ̀ mọ̀jà, tẹ́ẹ̀kọ́ mọ níbẹ̀ ojú àlá, ìbàdàn báyìí o, ìbàdàn báyìí, ìbàdàn kìdìrí àwọn ọ̀dọ́ ìlàrẹ́, arábìnrin dúró mẹ́. Spare mi ní gbogbo nǹkan tó sọ. Láì ní gbogbo ẹ̀kọ́. Òun ní àṣírí agbára ẹ̀yìn jẹ́ kí n mọ̀ náà. Ọba jẹ ọlá àwọn màmá ni mò ń rò mọ́ lára. Ẹsẹ̀ wo ni mo ṣẹ̀? Ẹsẹ̀ wo lọ́mọ mi ṣẹ̀ tó fi jẹ́ pé inú túbú ilẹ̀ ní kọ́mọ mi ó ti lọ rèé máa ṣègbésí ayé ẹ̀? Kí ni mo rà? Ọmọ rẹ̀ jẹ̀gún mọ́yán. Ajá tó bẹ̀rẹ̀ ti forí ko ògún. Kò síbi tó ń lọ mọ́. Jíta ti ti ọmọ rẹ̀ mọ́nú túbú nù. Ẹ̀wọ̀n ilé kan rọ̀ wá tó bá bẹ́ mẹ́sì àwọn ọkùnrin kò rọ̀ wá tó bá bẹ́ múni àgbàdà kò rọ̀ wá tó bá bẹ́ ń di ìrókò ń dé ta tó bá bẹ́ lórí ta mẹ́ta àgbáǹsà alákọ̀ rọ̀ wá. Ẹ wo ọmọ tí ń bẹ́ nù túbú yìí tọ́ba di lóòrọ̀ ọ̀la tí ó rùn ọ̀la tọ́ba ilé lọ́ọ̀rẹ́ tọ́nu gbọ́pọ́ tẹ́ ẹ̀ pa ọmọ òun. Kẹ́hìn sọ́rùkọ̀ kì í ṣíjú Elédùmarè. Ẹ̀yin wá ṣetán fẹ́fẹ́ máa tún ṣe Elédùmarè. Ẹ̀yin ti gbàgbé ni wípé Elédùmarè ni ọba dákẹ́dájọ́. Ẹ̀yin wá sáré sílẹ̀ lọ́rọ́. Ẹ sáré ju kádàrá lọ. Ohun tó wọ́n gbòǹdò ẹ wá fi gọ̀ǹgọ̀ fà. Ìjọ tí ọlọ́mọ bá pẹ́ múlẹ̀mú jẹ́, ìjọ tí ọlọ́rọ̀ bá pọ̀rọ̀ lòrò jẹ́, ìjọ tí ọlọ́mọ bá pẹ́ agẹmọ ìní jẹ́. Tákẹ́sẹ́ báyìí ní ìṣẹ̀lẹ̀ àwùjọ òun, àtọ̀sán àtòru, ekunú ẹgbẹ́ ìríran, ẹ̀ làwòrì. Tàbí pẹ̀lú ẹ̀kọ́lé láì fi dàlá rẹ̀. Ìmọ́lẹ̀ ní borí òkùnkùn, òkùnkùn ni mo wà, ìmọ́lẹ̀ làwà. Bàbá, ẹ má fi ọ̀rọ̀ ẹni bà ògo ọjọ́ ọ̀la yín jẹ́. Wo mi kò tún mi wò. Mi ò ní kọ́bọ̀ tó yọ láti fún ẹ mọ́. Kàkà kí sùn lè yá mọ̀ jàmá yá mọ̀ jẹun. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé?
Adé máa ṣọ́ mi kí ló ṣẹlẹ̀ wọ́n rán ẹ sí mi. Mo bá wọ́n ṣíwọ́ lẹ́pàá mi sọ kí ló rí mọ́. Kọ́ sọ nípa lásán sọ́sọ́ ọmọ léṣe fún mi ni. Orí yín bàjẹ́ ni. Ọkọ bí ẹ mọ́ tí mo jókòó tí àgbègbà tó kó bá lé o. Ọ̀tájọ́ ń múra wa lọ́ọ̀kan ẹ wo èmi tẹ́mi jí jáde ní ìgọ́ o. John kí ẹsẹ̀ manage fún pàdé wa yìí ṣùgbọ́n pé pàṣẹ tó máa fáwọn gẹ̀ẹ́ làwọn ajẹ́ ń bẹ̀ lásán ṣá. Ẹ ní bí ìdúkọ̀ tí mo rí sí aṣọ. This is not the first, not the second. Third time tí màá kó fún ẹ lílé sọ pé ó fẹ́ lọ ṣòwò. Ṣòro pé mi kàn ṣòro fún ẹ, mo ṣòro fún ẹ kó ba lè ṣòro fún ẹ lòbí lèmi ṣe ṣòro fún ẹ. Tó sì. Láti ṣe tán tàn lọ sí tàn lọ sí bí máa dẹ̀ fi nǹkan sára. Afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣeré kó lẹ́nu lẹ́nu. Fúfú lẹ̀lẹ̀ ní ṣeré àgbàjàjà. Mọ́nàmọ́ná kan kì í ṣíjú ẹ̀lẹ́ tí ó bá. Mọ́mí o, ara rẹ̀ o, Olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o. Alára ire, jọ̀wọ́ fi mí dára ire. Alára ire o, tètè fi mí dára ire. Tí mo bá kọ́lé, ara ni. Tí mo bá lówó, ara ni. Tí mo bá rí ìlú ìlú, ṣe bára lónìí. Alára ire, mi dára ire o. Alára ire. Ara rẹ̀ o. Olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o. Ara rẹ̀ o. Olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o. Tẹni bẹ́gi lójú igi arúwé. Wọ́n tọpa sókè, wọ́n yí dóborí. Bọ́ba yóò rí ẹ, tọ̀run mi wò ẹ. Àṣegbé kan ò sí, àṣepamọ́ ni. Ọ̀rẹ́ lọ ní sùúrù, ó jẹ́ ṣe jẹ́jẹ́. Ọ̀rẹ́ lọ ní sùúrù, ó jẹ́ ṣe jẹ́jẹ́. Ara rẹ̀ o, Olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o. Ara rẹ̀ o, Olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o. ẹ máa bọ̀ ọ̀nìrẹ́ bà mọ̀ ọ̀nà òun rẹ̀ máa ń béèrè náwó onílù òun rẹ̀ o ẹ̀ńsọ̀n kọ̀mpútà fídíò ibi là ń bọ̀ rà dé o kẹrí bẹ́ẹ̀ ẹ máa ń máa ń sọ̀kọ̀ wọ́n rẹ̀ ẹ símẹ́ǹtì méjì tó ti yẹ pẹ̀dé ra àmáfi rẹ ẹ ọkùnrin ẹ mùsáìdì ẹ obìnrin ẹ gùsáìdì nítorí sọfọ kẹ́mi bá máa kírun kẹrí iwájú ẹ lélo yẹn kẹ́mi sọfọ kẹ́mi ṣe kiri kẹ́fi. hello bọ̀dá tẹ́yìn sọ sọfọ ẹ jẹ́ má lọ kọ sọkọ ẹ má lọ di wíṣkì o. wíṣkì ni à mo máa ń gbé ẹ máa ń gbọ́ sọkọ ó yàgbé fún lọ́pọ̀ ọmọ sọ fún. a ní kẹ́ bá wálé mọ́ àrùn túbú kí ló ṣẹlẹ̀. ilé ètò gbẹ́sì rí òun lọ́dọ̀ balẹ̀ ọba lẹ́dẹ̀ ti ṣe kí o ti kó àwọn èèyàn síbẹ̀ òun gbé ẹ má gbé o. kí ló bẹ́ẹ̀. èyí ló ti ta ọmọ fọ́ o. ẹ má sọ pé bíbá mi fẹ́ máa gbé kí mosquito wá jẹ gbogbo ara mi pa mi ò lè bá yín gbé bíbá yìí kò possible. kò lè jẹ́ káfọ́n ìjọba ẹ̀ tó ń lọ tó fi ra kírun tó fẹ́ ta padà sẹ́sẹ́ àárọ̀. guys ẹ̀ mọ̀ tí mo máa sọ ni pé ṣe rí ibà yìí ó tẹ́ mi lọ́rùn fúngbà díẹ̀ ni ìbá sef ni ẹ ká manage ibà yìí náà. wá lajà èmi ò lè gbé bí ọmọ alóbìnrin yẹn fún oyè ẹ̀ kí n máa gbé mi yẹ kí ní typhoid lọ́dẹ̀ mi ò lè gbé bí sẹ́. Environment you take hygienic at all. 1 year is too long to endure this. Láíláí. Guys nǹkan tí mo sọ fún yín ni pé bíbá fúngbà díẹ̀ ni ẹ ká dúró síbẹ̀ kan wọ́n kàn kọ́ lọ wá sínú náà. ẹ lọ àparí ìwọ lè wà mí èmi ní option wọn ló lọ option o lè gbé bí èmi ò. ọgbọ́n àrà ní choice ibi tá máa wà lẹ́yìn. bóyá wọn kò tí wọn lẹ́nu. hello mi à support house gbé yẹ hello ó jẹ́ gbé sígbà ló sọ hello ọ̀rọ̀ bí ti bá lọ máa lọ
mo call you. Hello, no, stay here. It's too long. Obìnrin látọ̀ ọkùnrin náà. Irọ́, àmọ́ àbípọ̀ ni o. Okay, àwọn ọkùnrin rẹ̀. Yes ma. Báwo ni? Ìyá rẹ̀ ń kọ́? Àwọn bẹ́ẹ̀ ń lé. Ọlọ́run ní wàá rọ̀ sàn. Abẹ́ẹ̀ rí, ó ṣe ń jàre. Ọlọ́run ló sì pé ó bá o. Ẹni tó kù náà ni. Tó lè lè rà. Ó ní 100 naira péré. Ẹni tó kù náà ni. Abẹ́ẹ̀ rí. Ọlọ́run mọ̀ sí. Ọsàn tí wọ́n. Wọ́n mọ̀ mọ̀ pé àwa bá wọn fi sí ọsàn tí wọ́n ní. Ẹ ṣeun. Ó ṣe é wo. Yes ma. Èrè mú dání. Bẹ́ẹ̀ ń bí. Inú òfìlà ló fi sí. A fi fìlà pẹ́rín. Àbí o. Tó wọ ẹyọ bẹ́ẹ̀ Ẹ ṣe à. Ó ṣe wo. Máa kí wọ̀ rẹ o. Wọ́n ní ká ṣe ráyè ẹ ní ìsìn. Ẹ̀gbọ́n rẹ gbé tiẹ̀ ló tà tán. Ọlọ́run ló kẹ́ni wá bá wa rà ní ìsìn. Bá a gbé kan fún wo kò tí ẹ yẹ kí n fún ọ. Ẹgbẹ́ mi. Ẹgbẹ́ mi mọ́ gbé ní má gbẹ. Ọgbọ́n sì ni wọ́n ń gbẹ omi ò sí láàmú kò lọ mọ́ mi. Mọ̀lẹ́ pẹ̀lú ní ọmọ ìwò bá kiri lọ. Wọ́n mi jẹ́ filẹ̀. Ọlọ́run tí ẹ ṣe wà lára ẹ̀. Ṣé àti ẹ̀ ríta? Ọ̀nà ló wà lára ọ̀nà lọ kọyún. Agbára Ọlọ́run tó bá ti di lọ́la títí aago 5 á tètè jí lèmi rẹ̀ á lọ sọ̀sán wọn. Á tètè lọ àwọn tá lẹ́sẹ̀ wọn ó ti dé gbogbo òru wọn ó ti fi irun wọn ó ti dé á lọ ṣàì tó bá dáa inú àwọn san káwọn òru tó dé ó ti sọ fún yín ẹ̀yin máa stress ara yín mọ́ kí ni tún gẹ bá kí ló lọ ṣe ní jẹ́ sẹ́ẹ̀sì èmi wà lára àrọ́wọ́ tó yín èmi àtọ̀rẹ́ mi ọmọ tá ti máa múra wa máa lọ bá a lọ sí ìsọ̀ọ̀sán iṣẹ́ náà lẹ́sà lẹ́fi tọ́ mi so ọmọ mojútu ẹ̀ máa bá yín lọ ó ṣe wá kọ́ mi nínú ẹ̀yìn òní pẹ́ yóò bá a lọ kásàmọ́ ọmọ sọ̀rọ̀ náà ni ó ṣe ń darí ọkọ mi ó kó wọlé o tó bá wù ẹ̀ kó lọ mú gbogbo ẹ̀ tán wọ́n dá lé oúnjẹ náà ní olè ojúmọ̀ bẹ́ẹ̀ ọgọdọ kò tó sápọ̀ tó bá mú tí wọ́n bá nílé tó bá mú pé bá ìwọ̀ náà mọ̀ tó wá gbẹ́gbá wọlé ẹ̀yìn náà wò ó máa gbé bí ọmọ bí àmì òjú lọ àṣọ òfin Adùnní. Oyin náà jọ sọ. Ẹ̀fẹ̀ dùn mí. Ẹ lọ sọ pánú o. Kókò mọ́ bínú. Ọ̀rẹ́ wa náà sì yàrá. Kódà bó bẹ̀ mí má bínú kó sóti dùn. Oyin náà jọ sọ. Ọlọ́sàn. Ẹ̀kọ́ rẹ̀ ajé. Ẹ̀kọ́ rẹ̀ ṣáájú ọ̀rẹ́ mi. Àǹtí èjì wù mí iṣẹ́ wa pa. Kúrà. Àwọn ọ̀nà àlẹ́ mi báyìí. Owó dákú fún mi lọ́sàn-án jẹ. Àbọ̀ ọ̀rẹ́ mi. So inú mi ò dùn mọ́sàn o. Kí n mọ́sàn. Ọlọ́run wá jà gbọ́. Kí ló dé? Kí ló tó ní yóò sì? Ọ̀rẹ́ mi ló fẹ́ mi. Inú ń bí mi gan-an. Ṣé bí n bá rí mo lè pa? Àmọ́ sórí nǹkan kan ló lè ṣe tí mi yóò fi dùn. Kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí kí ni ìrẹ́ lè bàjẹ́ kó lè bá ń bá rọ sàn. Yóò dà fún ọ. So ìgbó bá lè kì mí lórí kì mí. Orí mi máa wú jọ. Tí n bá ti wá ń kí ọ báyìí kó wọn dìde ní kó wọn mọ mọ́ sẹ́yìn. Kódà ń dùn. Dúró. Ìrẹ́ ní mò ń gbọ́ ara ìlẹ́gbẹ̀ẹ́dẹ̀ ọmọ owó ìtún ìran. Báyọ̀ bá kí wọ́n nílé wọn kì í jẹ́ ọmọ owó ni wọ́n fi ń jẹ́ ni. Ọjọ́ ọ̀bẹ èrè bẹ́ẹ̀dì méjì lóde owó gógó. A kì í bímọ nílé kọ́pọ̀ ṣèwọ́. Ẹrú onílé níwẹ̀ bẹ́ẹ̀ ní ìdẹ ìwọ bẹ́ẹ̀ ara bàbá. Ọmọ bíbí ni wọn níwẹ̀ mú sẹ́kẹ́lẹ́. Èwo ni kí ló happen kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú o. Èwo ń wèrè ẹ̀ẹ́dẹ̀ pọ̀jù mọ́ ọ̀tọ̀ ẹ̀ ṣe èwo ni ẹ̀kan jójó. Ẹ má bínú. Ẹ wò ó. Bóyá bá ń sọ̀rọ̀ tún ṣe wò ó. I apologize dáadáa náà. Ẹ má bínú. Ẹni kan ti mi o, things ti change o. Ẹ má bínú. Bọ̀dá gígẹ mọ́ bínú. Pẹ̀lẹ́jàre ìyá ribete. Ẹ wò àwọn àgùnbánirọ̀ bátìrì méjì. Èdè kọ́mọdé òye. Jáde ẹ̀wọ̀ Èdè kọ́mọdé òye. Yóò láìkẹ̀ rárá. Kọ́mọ ọ̀bọ̀ yóò ẹsẹ̀ èdè kọ́mọdé ẹsẹ̀ èdè kọ́mọdé òye. Ẹsẹ̀ èdè kọ́mọdé. Ẹ wo dájú ẹ change ẹ wo jẹ́ bí bíbí sábì yìí. Ọ̀bọ̀ yóò ẹsẹ̀ èdè kọ́mọdé. No, like me by me, sir. Orí mi. I'd rather you take me away from here or came for go 7 Father's Land or something. Daddy, tell me how far to more go network keep paying. I walk kilometers before I can talk to you on the phone. I can't do anything. Kitunde town go where now and I'm not comfortable. I'm not happy with it. I don't know. Sherry, no, I don't like this place. I don't want to be here. I don't like it. I change it. That's my own. Ẹsẹ̀ bọ̀dọ̀ ọmọ orí ọmọdé ẹ wo mi ń wú. Kódà fún mi lọ́sàn. Fún mi lọ́sàn 5. 5 tán. Orí mi ti wú. Ó jẹ́ ìrẹ̀ fún mi.
Say my take it out. You be boring now, no network, nothing dey work for here. Hey Dad, I don't like. I just have to tell you. Hello. Sorry, what you so? What I'm saying. Tomorrow, why you my network? You buy anything? Only no leo. You can come up and down. You find what you know tomorrow. Kujoko jare. Èmi ò ṣẹlẹ̀ ní sọ fọ àkọ́kọ́ níbẹ̀ èmi ò sọ fún èmi ò sọ rí Mr. Laja mi kún ọjọ́ kan bá mi sọ̀rọ̀ ẹ sọ fọ mo need just 5 minutes I mean mo fẹ́ borrow 5 minutes wọn kí n fi bọ́ yẹn sọ̀rọ̀ anytime rẹ̀ jẹ́ sọ fọ àwọn èèyàn pàtàkì gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ prominent ń sọ fọ kí mi yá English wò èmi ò ṣẹlẹ̀ ní sọ fọ network dáadáa ṣùgbọ́n ẹ̀gbọ́n orí igi kẹ́ máa wá network òṣìkì ẹ gára ayé ẹ̀jà rí bí mo ṣe ń sọ lọ ẹjọ́ Mr. Laja rẹ̀ jẹ́ kí mo sọ fọ àkọ́kọ́ níbẹ̀ nígbàrà àbá máa ṣe kiri káwọn ènìyàn pàtàkì bá wọ̀lú máa ṣe kiri àwa rẹ̀ jẹ́ ọ̀dọ́ a máa dá ẹ̀ nára ya kó dínà lẹ́yìn a máa bọ́ sí gbàgede rẹ̀ jẹ́ sọ fún ẹ máa gbádùn ara wọn náà tún máa gbádùn ara wọn náà. ẹ lè ṣe WhatsApp ẹ lè ṣe nǹkan kan wẹ kó wà. ẹ wo dédé ìgbà rẹ bá ti ń bọ̀ ẹ jẹ́ kí ònìyàn rẹ̀ bá náà làákàyè kò jẹ́ oògùn làákàyè kò má ṣe kiri kò má mú kúrò so ẹ má fi bẹ̀rẹ̀ wá dínà lẹ̀. And again Mr. Erin ṣé àwọn ọmọ tí wọ́n dúró re tí wọ́n rí rọ̀múrọ̀mú tí. àwọn ọmọ rẹ̀ ìdìsúwà wà àwọn ọmọ rẹ̀ ń tẹ̀lé jẹ́sọ́ fún ọmọ ọkọ kẹfọ́ párin máa gbọ́ yá òun kò fún mi o ọmọ òun kò fún mi o ní alátẹnu kò fún mi o máa sọ kò fún mi kò fún mi o. ọmọ gbà síbẹ̀. Ó ga ọmọ mi ọ̀rùn rẹ̀ ọdún ọdún báyìí wá ṣe rere gidi. Ṣẹ́rí èmi láì kò tẹ̀ sọ yẹn mo dẹ̀ fi ọ̀nà. ẹ ń sọ̀rọ̀ wọn tí wọ́n ṣe gbàgede rẹ̀ jẹ́ lọ́pọ̀ àgbègbè máa pọ̀ ọba alẹ́ dodo ni wọ́n máa jókòó. ẹ̀kọ́ tó sọ ẹ bá ẹ̀kọ́ àwọn òfin bẹ́ẹ̀ gbọ́. no agent rẹ̀ jẹ́ local guy má sọ fún international agent. wọ́n tún báyìí sọ ní pé gbogbo apáta la fara mọ́. ó ti yà mímọ̀ sọ fún ọ̀rọ̀ sọ ó gba ọ̀nà wa. ètò ọ̀jẹ́ kó rí ẹ pé náà kí ló ṣe náà. kí ló ṣẹlẹ̀ fẹ́ yóò pa fún mi. má ní stop ẹ tó ń sọ̀rọ̀ fún wa náà. ẹ jọ ẹ má sọ díjà kó máa ti ń bọ ẹni búrẹ́dì bá ti ga ju ẹ lọ o máa ń ga ju ọpọlọ wọn lọ. abinagos bọ̀ àbí lọ́jà mọ̀ abinagos bọ̀ wà tó ọwọ́ fi pàṣẹ lè fi tọ́ àtọ̀ ilé tó wọlé. kí ló dé ọ̀rọ̀ nu ojú máa yẹ kó fàyà tó ọ̀rọ̀ jù wọ́n ní gun bó ṣe rí. Mr. Erin ṣé ẹmu máa wà ń bẹ̀rẹ̀ lálẹ́. ó tún gbèsè ló tún gbèrè data ẹmu ológógóró. ẹ dá padà ẹ mú kẹ kán ṣe ń gbé náà torí ọ̀pẹ àì sọ̀kalẹ̀ sọ́dọ̀ gbàgede nga ọ̀rìjìnà rẹ̀ jọ́sọ̀ fún àwọn òṣìṣẹ́ ń kùn ẹ wò kó tún di alẹ́ àmọ́ ṣe fàájì nù dídí inú ẹ bá fẹ́ àì dídí inú ẹ má gbọ́. àti wà ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹ wò ó bẹ́ẹ̀ ṣe rí yé ẹ sì ẹ dè rí mi lè sọ Yorùbá mo lè sọ Ìjẹ̀bú. mọ́mọ́ lọ kọ́ lọ́pọ̀ ọ̀bọ̀ yìí fún. ẹ wò ẹ jẹ́ ká máa gbára ẹni náà yé tí ní sọ fọ inú gbà òun ràyè gbà o ó ní ọba tí jó oko ilẹ̀ ẹ̀bà sínú àì èdè náà máa ṣe kiri òun máa kí pọ̀pọ̀ bọ̀ bí fún ọ̀dà kó ló sọ fọ mo tẹ̀síwájú ẹ jẹ́ kí ní invite tó sọ fọ àwọn agùnbánirọ̀ bọ́n ṣe wọ̀lú ojú wọn rekete ojú wọn pé dídí náà lè dáná ara wọn ẹni rẹ̀ má bọ̀ ẹni sọ̀rọ̀ nálẹ̀ kó ló sọ fọ àtẹ̀síwájú òun rí sista ẹni miss lè máa fún ẹni ní food for thought ká pàtẹ́wọ́ Mr. Mrs. Bukky. ní orúkọ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi a rí lè mọ pàtàkì àwọn oore tẹ́ ń ṣe fún wa nínú ìlú. ẹ pàtẹ́wọ́. gẹ́gẹ́ bẹ ṣe tẹ́wọ́ gbà wá ẹ tẹ̀ wá pé ìṣesí tiwa ó yàtọ̀ sí ti yẹn. bẹ́ẹ̀ni ìyẹn nínú English o. gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa mọ rírì ẹ̀ gan-an àwa náà wá fi àsìkò yìí ṣèlérí fún yín pé láti ọ̀la lọ àǹfààní fún ìwòsàn ọ̀fẹ́ ó máa bẹ̀rẹ̀ nínú ìlú a ní pé káwọn náà fi yẹn dúpẹ́ lọ́wọ́ yín kẹ́ bá wa tẹ́wọ́ gbà bó ṣe mọ̀. ẹ fún ọ látẹ̀wọ́ ẹ ṣe gidi gan. ẹ wò ṣé wọ́n ń tíráyà àti jẹ́kẹ́rẹ́ láì ṣé wọ́n sọ fún wọn sọ́nà yìí wọ́n láti ọ̀la lọ ìwòsàn ọ̀fẹ́ òun á bẹ̀rẹ̀ ẹ pàtẹ́wọ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ gba immunization kékeré wọ́n dàgbé ohun ìjẹ́sọ̀wọ́ ara mi pé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti forí gbálẹ̀.
mo sọ fún ayé ẹ̀rọ bọ̀jẹ̀. Ẹ wọ àǹtí yẹn ṣe gidi gan jáde mímọ̀ sọ pé akẹ́ndẹ́ mi lọ egi ẹ̀ bá mi kọ 080 mo sọ fún ẹ yáwèrè yóò ìbéèrè kí n jókòó sí. Ẹ wò mú tẹ̀síwájú jáde ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ni wọ́n lẹ́ẹ̀kan sí. Kí wọ́n bá lè gbádùn ẹni dojú àmì ẹ jẹ́ ká já wọn náà ká já wọn pa nítorí ẹ̀fẹ̀ ní ìbàjá ìbàjá mo fi àkókò yìí introduce to you our dancer, our rapper from local village. Àwọn ARA dancing group and dancing. Àti ti dé bá ti ń dé. Mo ti bọ́ sọ̀rọ̀ pé máa sórí rẹ̀. Ojú ọjọ́. Mo ti fẹ́ lẹ́dàá mi sọ̀rọ̀ pé máa orí Alábíà. Mo ti bọ́ rí mi sọ̀rọ̀ pé máa sórí rẹ̀. Mo ti fẹ́ lẹ́dàá mi sọ̀rọ̀. Agúnbánirọ̀ wípé náà ṣe bẹ́ẹ̀ni. Àtúndá má tún wà dá o. Àti bẹ́ẹ̀ ládá wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Máma sórí rẹ̀. Ẹ̀yin náà máa fi ara yín lẹ́rọ àtúndá. Wà. Mo ti borí mi sọ̀rọ̀. Bí máa sórí rẹ̀. Lẹ́dá mi sọ̀rọ̀. Bí máa sórí rẹ̀. Alábíà. Mo ti bẹ́ẹ̀ dá mi sọ wípé máa ṣe ríre. Bẹ́ẹ̀ni. Wà àdìwá. Owó tèmi ò ní nígboro ló wà. Alájà bẹ́ẹ̀ ti ẹ́ mo ti bọ́ níbi sọ fi mí dára ire alára ire o tètè fi mí dára ire tí mo bá kọ́lé. ìgbẹ́ jì fún ìṣẹ̀ sọ ó dàbọ̀ tó dàbẹ̀ tó lè kọ́ tó tájú yẹn ilé ìgbó ní ọgbẹ́ ìbò. olóde burúkú bí bàbá ṣékè fọmọ yẹn wọ́n ní. òun ní ìtàn orúkọ tèmi nínú ẹ̀ ní ìtàn. orúkọ kárátà mi torí pé máa ń tàn olórí ibú sáàmù ọkọ kétéèyàn bá ti wà tí ò ní respect fáwọn àgbàlagbà òun ní olórí burúkú ni nígbà tó wá gbé ṣáà fún mi yẹn sì ìdílé ó jọ lójú kan olórí burúkú ara mi pé ojú ṣíà tó ti gbé yẹn lọ bó ṣe wà ẹ́ tó bá dùgbà tó bá ní kò kó wá wọ bàtà fún mi àbí kó bá mi gbé báàgì. nínú wáyé ọ̀dẹ̀ tí mú sí àbí ó kó rẹ̀ ní continuity wọ́n lọ bá pa fúnlẹ̀ ọ̀kọ̀sí lẹ́ẹ̀kọ̀sí. Báwo ti lo ohun lẹ̀? Pọ̀jẹ́tò ẹgbó mi wá. Wá wùdí wá wùdí ọjọ́ ajé mi. Olórí ibú ni ó gẹ pọ́ǹkì. Ẹ tó bá rí sí wọn ní mọ̀ pé arúgbó bọ́ìsì ni. A ti jù bẹ́ẹ̀ nù. Ọgbọ̀n náà làgàtà. Gba bí 2 years. Náà làgàtà láti UK wọ́n máa sanwó school. Ẹ̀mọ́lẹ́ tó fẹ́ sanwó school láti primary to secondary. Àwọn ẹ̀ ti withdraw. Ẹ ṣé. Kí lẹ fẹ́ jẹ báyìí? Yẹn máa wọ̀ lọ́wọ́ àbáyé kìchìn. Wọ́n á dáná fúnra rẹ̀, wọ́n á dáná fọ́kọ ẹ̀. Máa yẹ withdraw lóhùn ṣe wọ́n. Olóòtú ti yá mórí. The boy needs to go to school. Ọ̀wá gbé kámẹ́rà.
Bọ́dá bọ́dá kọ́pà ẹ káàsán o. Ẹ̀yin ìkọlẹ̀ wa ń lé ní àwọn yòókù yín dà. Wọ́n sì ní ẹ lọ́kẹ́ padà wá, wọ́n ti dé. Ẹ̀yin náà tí mo bá náà yẹn lẹ́yìn náà. Bọ̀dá kí ló tó bí máa ń lè kókó yín gbogbo ìgbà náà. Àwọn yẹ kí màá fẹ́ yé kókó sí yín ni, wọ́n lójú kókó. Yẹ kí màá fẹ́ yé kiri sí yín ni, àwọn yẹ kí n dùn lọ́dọ̀ yé dé. Èmi ní kẹ́ máa rìnrìn káàkiri àmọ́ ọkùnrin ní ó yẹ kẹ́ tẹ̀ máa rìnrìn nígbà díẹ̀. Ẹ bá mi lọ sàn àwọn yòókù yẹn ní kí n gbọ́ sàn wà. Mi ò ní ṣéǹjì ọlọ́run lè tẹ́ ẹ padà ní tàmárà ní sásìkò tó ń lọ sọmọ wa. Ok ẹni kò ṣéǹjì lọ́wọ́ yín lẹ́yìn màá wá jọ yín lójú màá fún yín ni mi ní gbowó lọ́wọ́ yín. Ojú mi máa ro ní gbogbo ìgbà màá fún yín lẹ́nìí ẹ má wọrí owó màá fún yín kò sí problem kí lẹ́yìn jẹ tí ò ń tán àfọlọ́ ọlọ́run ẹ wo ó fún yín ni o táwọn yòókù yín bá sì dé ẹ bá mi sọ fún wọn pé mo béèrè wọn ṣe gbọ́ ẹ gbà á sì ní ọkàn mi wá ẹ mú o kí ni lè bá a dùn. Ta ni náà dùn tẹ́lẹ̀ ta ni náà ń bàjẹ́. Ẹ má fún yín ẹ mú ni o mo fẹ́ kẹ́ ẹ mú kẹ́ rí pé nǹkan tó wà nínú ọsàn adùn ẹ mú. Dídé ẹ̀ mú rí báyìí. Máa mú ẹ ní mú ẹ pa láṣẹ ni ẹ mú. mo bẹ̀rẹ̀ ni ẹ mú. ìtàn náà ìtàn. ẹ jẹ àfàlà kí ló ń sọ àìrè báwo ni ló ń lọ. Ẹ káàsán ó ti bẹ̀rẹ̀ yín. Mo sáré lọ rẹ ọmọ balẹ̀ ni ọmọ lọ́sàn ó ga omi ò lè ní change pé kí n bẹ́ẹ̀ rọ̀sàn lẹ́ni ni o. Ò ní change ó ti kó wọn kalẹ̀ ó fún wa nílé. Adébímpé. Ó fún wa nílé ó fún wa nílé. Adébímpé. Tani mo Adébímpé ni. Ṣé wọn ní màá mọ̀ sọ? Ok jẹ́ ká lọ mọ̀ sàn nílé. Ẹ̀yin náà mú bẹ́ẹ̀ o ẹ má mú tán o ẹ bá wọn náà mú bẹ́ẹ̀ o. Máa fún. Ó dàbọ̀ àrí ẹ̀ rọ̀lẹ̀. Lájà ọmọ baálé ni o. Ẹni mọ̀ ọmọ baálé mú mọ̀. Baálé dẹ̀ lóògùn. Olóògùn báwo ìwọ baálé bá lóògùn wá ní pé kí n wá sá fún ọmọ baálé ni tó bá lóògùn mi kan lágbélé ẹ̀rọ ògùn. Ànàsó nà. Lájà. You know na as they go. Bad guy. Ẹ lè dágbé àmì. Má gbé ń fẹ́ ìdílé náà. Bí a máa tẹ̀síwájú tó máa bá a. Jáde ẹ̀kọ́ máa pa pàkúta sílẹ̀ nínú ìyàn tọ̀sán tí ò gbó kiri. Ọmọ àròjù kòkó. Olówó iyebíye ló ká yóò jẹ́ ooo. Ó bó ṣe rẹwà. Ṣé ń wọ sọ́wọ́ náà kí n tó lọ fún wọn. Bó ṣe wá lórí oko báyìí. Ó bó ṣe dá ọwọ́ mi dáadáa báyìí. Ọmọ ìnáwó ló ń dolo ẹ̀jẹ̀ ń bọ̀. Má ṣe bọ̀. Tí n bá délé, a lọ fọṣẹ àti omi bọ̀. Ó ní pírọ́bẹ̀mù. I don't know. Ṣé bí wọ́n ló jẹ gbèsè? Mi ò jẹ gbèsè, wọn ò ní change mo ní kàn padà wá. Gbèsè náà ni. Gbèsè kọ́. Ó ṣe wáṣẹ́. Ìtàn ṣé tó bá di ọjọ́ mi farabalẹ̀ kó mẹ́ni tó jẹ gbèsè kó mẹ́ni tó wá sìn mí ò jẹ gbèsè. Police service máa wà kó farabalẹ̀ mi lẹ́nu rẹ̀. No, ó lè fẹ́ bá gbowó. Mate ni gbogbo wa kò gbàgbé story in marriage. Segi to one day, the nimble, gloaming and desolate, where only the winds play freely alone in the air. Báyìí, as in ẹ jẹ́ kó wálẹ̀ báyìí. Ẹ má bínú, I mean not to be too forward. Proposal ring. Jesus! This guy. Ọmọ Alita! Ọ̀yẹ́ lè kú! Ẹ sábà lè náà. Ní sùúrù má o gbọ́. Fún mi kí n sọ̀tọ̀. Ẹ̀lò ṣe kì í ṣe nǹkan tẹ̀rù. Ọlọ́run tẹ̀yọ mi, kó wá jẹ́ pé mi ti gbà fún èmi àtọmọ. Àwọn ọmọ máa ń ṣe exactly. Ó bá ṣoore. Bá sọ̀rọ̀ báyìí. Ẹni sùúrù náà jẹ́ kí n sọ. Ẹni sùúrù jẹ́ kí n sọ. Ẹni sùúrù. Ẹ wọ ẹni sùúrù nàbí kí n sọ. Ẹni sùúrù lórí ìbúlẹ̀sẹ̀rì. Ṣéríkì, ọjà àtọ̀rọ̀ mi rí. Ọgùn rẹ̀ ọ̀. Ṣẹ́rí ó ti gbé. Ọ̀rẹ́ kọ́pà, ìbà ẹlẹ́ wà. Ẹ wo, ẹ gba òrùka yín. Ẹ má bínú sí mi pé mi ò tó fún yín. Kò jáde lọ́wọ́ mi ni, ó wá mọ́ mi lọ́wọ́ ni. Ẹ má bínú ẹ gbà. Ọ̀sán máa rìn mo yọ̀ǹda mo fún ẹ. Akílódé ṣe ń bínú ni.
Bínú báwo? Mi ò bínú sẹ́. Ṣé máa bínú sẹ́? Mo kàn yọ̀ǹda ring yẹn lọ́mà lò, it's fine. Mo yọ̀ǹda mi ò kò sí ní ẹ̀fẹ́ fi ṣe mọ́. Ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀? Ẹ béèrè mi gan. Jọ ewì àtúnrin tó máa ń kọ ẹ̀ ta ló kọ ẹ̀ bó ló ti lẹ́ẹ̀nẹ̀? Orin àti ewì ẹ̀bùn Ọlọ́run ni o ẹnìkan kò kọ́ mi o. Mo kọ́ máa ń ṣe bí wọ́n ṣe máa mú ara wọn yàn. Ṣé mo kò lè make way for me? You can make a living. For example, tó bá wọ studio, tó bá wax album, tó bá bẹ push ẹ̀, you make money, I mean good money from it. Ẹ wo mi ò fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, ìwé ló wù mí kà, mo fẹ́ di lọ́ọ̀yà kí lè máa gba àwọn èèyàn lẹ̀, ìwé gangan ló wà lọ́kàn mi tí mo fẹ́ kà. But to disturb ọ̀rọ̀ wíẹ̀ understand there are lots of people tó wà ní entertainment industry tó dẹ̀ jẹ́ wípé wọ́n kàwé. Okay, take for instance Fẹ́mi Adébáyọ̀ qualified lawyer ni ó dẹ̀ ń ṣe movies. Fúnkẹ́ Akíndélé qualified lawyer ni Falz the bad guy qualified lawyer ni àmọ́ wọ́n dẹ̀ ń ṣe entertainment kò dẹ̀ di lọ́wọ́ ó lè má ṣe méjèèjì parí pàṣẹ náà wọ́n bí fẹ́ ṣe síra wọn ni. Ẹ wò tí má ti máa lọ sínú entertainment àbí kí lè pé má ti ṣèkọ́wọ́ kàwé mi tán náà. Ẹ pé owó tó ń dá mi dúró ìwé yẹn ló wà lọ́kàn mi gan. I'm impressed. Mo like the fact wípé ọ̀rọ̀ ìwé ẹ̀ ń mọ mú lọ́kàn ẹ̀ gan. I'm really impressed. So impressed. Ó mọ tó máa ṣe yẹn. Ring tó wà lọ́wọ́ yẹn raw gold ni. Níbi ká ti gbà pé wọ́n gbáyàn kan dúpì yẹn bó fẹ́ ta pátápátá pẹ́rẹ́ wáyé tàbí 70,000. Tó bá fi yẹn kún owó school máa ní nǹkan tó di so mo yọ̀ǹda ẹ lọ́ta kò fọwọ́ kún owó school ẹ̀. Ẹ ṣe ẹ wò ẹ ṣe náà àwọn àbùkún yín ẹ ṣe gan náà wàá ṣe ń tẹ̀yìn náà. It's alright má worry. Ẹ ṣe o má worry fine. Ẹ ṣe ẹ̀rọ bá mi káwọn yòókù yín. Okay, I'm bored. Like I need something that can keep me lively. I mean, kó tó máa cheer me up, tó máa I mean, ewé la kàn rí ewé, ṣáà máa jẹ ewé ni man. Ẹni sùn ọmọ ìlú wo ni? Kí ni ẹni ṣe? Oh God. Bí ẹni bá tiẹ̀ kì í bóyá oríkèé bóyá orí tẹ̀ máa ṣe ọ̀bì díẹ̀. Local package. Okay. Abẹ́òkúta. Ẹ̀gbá nìyẹn. Ẹ̀gbá ni o, mo kúkú mọlé bàbá rẹ̀. Ẹ̀gbá ni ọmọ yìí àbí ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dé. Ẹ̀yin lọ máa di yóò go lójú ogun. Kò sí ohun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá aláké. Wọ́n mọ omi sẹ́mìsẹ́mì ní Mẹ́kà. Wọ́n mọ omi èdè ògùn lẹ́gbàá aláké. Wọ́n ń garafọ ní Mẹ́kà. Wọ́n ń gojú mọ́ lẹ́gbàá aláké. Wọ́n bí mi láké. Gbogbo lóhùn bí jẹjẹ. Wọ́n bí mi ní gàgúdá. Gbogbo lóhùn bí ó jẹ. Ẹ̀gbá ni mi yeah, you hold on. Mom still don't pay. Yeah. Hello, mommy. Báwo ni? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wà okay o, ìwọ náà ńkọ́? No problem, I'm fine, mo wà. Olúwa ṣeun. Wo, mo ní good news fún ẹ. Farabalẹ̀. Good news tí mo ní fún ẹ ni pé mo ti ṣe transfer padà s'Èkó. It's fine, Jerry. In the middle of one very entertaining moment, like me see, I'm really having fun. For me, èmi ò fẹ́ padà abẹ́ ẹ̀mọ́ dò because I'm liking here. Apart from pé orí ṣàwámà jẹ, I'm liking here. Yes, ibi tá jọ sọ náà nìyẹn. Wo, mo ṣe wàhálà gan o. Tó bá rí wàhálà tí mo ṣe kí n tó lè rí transfer yẹn ṣe. Màámi. Kí ló pè mí sí? Yeah, I said màámi. Èmi ni màámi mi ṣe mọ́mì mọ́. Màámi. Fílẹ̀gì yẹn ti ń kó sí ẹ lọ́pọlọ ṣá. Màámi kẹ̀. Ó ń pè mí màámi tẹ́lẹ̀ gbà ló wá di màámi. Ok, kó tẹ́ ìgbàgbé yẹn. Gbọ́ nípa ọ̀rọ̀ transfer kí ló fẹ́ ká ṣe báyìí? Kọ́lọ́ wà pẹ̀lú ẹ̀yà àti pẹ̀lú mi ni òun ìwà. I'm having fun here. Hello? Ẹ jẹ́ kí pé hello? Ok, ọmọ tó ṣẹlẹ̀. Mi á bẹ̀ sọ later. Hello? Máa pẹ́? No. But I survive me without network, you know. Yeah. Let's pick it up. Yeah, let's go. Mommy, ẹni ìtàn kan lẹ bá sọ̀rọ̀ tán sí mi. Ẹni ìtàn ló ń pè yín ní màmí. Owó jóná. Ṣé kò ń ṣe ọmọ tẹ́ ti rán lọ sí abroad láti kékeré ni? Sotoro kan ti lọ sí village kan ó lọ serve. Ó ti wá dẹni tó kò lè pe mọ́mì mọ́. Anyway, kí ló ń sọ nípa ọ̀rọ̀ transfer? Ṣé kò ṣe pé lóun ò wá síkò mọ́? Ó mọ̀ pé ẹni ìtàn bó ṣe ń wò yẹn fèrè tí bàbá ẹ bá fún ló máa ń fún síta. Ó láti máa sọ fún mi pé ìgbà tí bàbá òun ti
correct òun pé kóun dúró kóun ṣe service òun bẹ̀ pé èèyàn máa ń gìyà kó tó jayé ni so òun náà dẹ̀ wish pé ó better kóun ṣe service òun bẹ̀. Mommy, like seriously, I don't like this arrangement. No, nígbà tí èèyàn lọ serve nílùú tó kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tún sílẹ̀ gba transfer nǹkan tọ́mọ mi máa gbọ́ tínú ẹ̀ máa dùn wá lóhùn wá ṣé kò ṣe wípé àbúrò mi tó wà lábúrò ṣé tó bá dé sẹ́kọ̀ọ́ ó expect kó wá bóun nílùú ọmọ ọlọ́mọ kó kàn lọ sílùú àwọn ẹ̀fọn rádaràdá tó ti fẹnu kan nonsense kó máa jẹ ọmọ lára kò make sense kò lè work o wá bẹ́tà kẹ́pẹ́ o èmi mọ lótú. What's up, darling? Kí ló ń ṣe? Wọ́n dáná kitchen. Ok, ní tó bá ṣe tán kó wá fún rẹ̀. Ọmọdé rán ọmọdé ń ṣe. Mọ́mì, àbí ká fogun fa wálé. Má gbé wa. Àǹtí mi. Ló ṣe é. Yíǹgì tí mò ń wò lọ́wọ́ yín, wọ́n rẹ̀ wá pọ̀. Tẹ́lẹ̀ nǹkan. Àmọ́ bí mo ṣe ń wo yìí, yóò tó 10,000. 10,000 kọ́. Wọ́n ní tí bá ta ní black market 70,000. Tí bá fẹ́ bá dẹ̀ ta 100,000 ni. Báyìí tí pariwo bó ṣe ń wo yìí, máa sọ mọ́ọ̀tì káàkiri tó lójú ẹran olè ní ẹ́. Níbo ló tí wọ́n kàn lọ́wọ́ ibi yẹn báyìí? Ká ló sọ náà ká má jẹ̀mú? Mọ́mì, kì í sọ̀rọ̀ ká má jẹ̀mú o. Mọ́ dá wọn lóhùn, ìrọ̀dá tàn ló fún wọn. Òun náà ká má jẹ̀mú, kí ló pa yín pọ̀? Ìyá àrà ilé ẹ̀kọ́ wá papọ̀ ṣe bí wọ́n torí owó ilé ìrìnà ṣe fún mi ẹ̀ wá ní pé ìkọ́ fẹ́ pa papọ̀ kó sì kò tó pa papọ̀ o. Àrà ìyá àrà. Àrà ìyá rẹ bá ń gbòkà ní. Èmi ò kú máa wí tèmi fún ọ. Mọ́ dá wọn lóhùn, wọ́n ti mọ káàkiri bóyá gidi ni. Òkan lówó iyebíye. Èmi náà wò mí tí ń wò látẹ̀kàn bí tí ń sáná pákó. Tí wọn náà ti pé gidi kọ́ńkọ́ń ni. Tí bọ̀dá tán tó ń fi fún wọn ní òòkà tí ń sáná òun nǹkan kan bẹ́ẹ̀. Kò lè sórí mi ò mọ̀ wí tèmi fún ìwọ ni kó wá bá máa fi mú fínlẹ̀. Bá ń ṣalámì rẹ̀ torí téèyàn fi lè gbọ́ ọ̀ka iyebíye fún ìyẹ̀bá òun láì ṣe pé kankan bẹ́ẹ̀ irọ́ ni mo fa sẹ́yìn lé ọ lọ tó ti gbọ́ mọ́ fún lára o. Kò sí wàhálà ẹ ti gbé sẹ́yìn. Yóò gbọ́ náà lọ́gà. Ń bọ̀ nù. Àbílẹ̀ òǹkà òun arúgbó wa náà sojú orí ẹ dákun. Come on now, nǹkan tí mo mẹ́rin yẹn ò lè happen now. Kò possible. Wọ́n ṣe máa rúrú ẹ̀ pé mi àti ẹ̀ fún ẹ ní ring for what? Who are you to me? Kò possible níbo ní káàtì ẹ̀ ti bẹ̀rẹ̀. Káàtì àwọn ẹni pé mi ti wá òkú bí ojú mi fọ́ mi mọ́ tí mo ṣe o, mo go that way. My parents, my mom especially. Ìyá ìtàn, ó máa dá gbogbo ògbóró rú ni. I mean, kò possible. Mom sí ò ti ẹ̀kọ́ rò lọ bẹ̀rẹ̀ rárá. Ẹ má dá ìyá àrà lóhùn, àwọn máa ń ronú jìnnà, òun ni wọ́n bá máa ń gùn gan-an. So mi ò ti dá wọn lóhùn àti wípé gan sef ṣáwọn tó wà lábúlé wọn kì í ṣèyàn ni àbí ẹ̀yin lẹ dá wọn Ọlọ́run kọ́ ló dá wọn ni. Èèyàn ni wọ́n má get it wrong but that's when you talk about tó bá sọ̀rọ̀ pa exposure I mean education I mean connection you can't come from a place like this now ọmọ yẹn gbọ́dọ̀ wò ta ó mọ gbígbé ó ṣe rí ni I mean city make gain gan ju kí wọ́n settle for less now tí wọ́n bá settle sí ibi yẹn yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tí ò sí kan jọ ni and it doesn't work that way understand. èmi ò tẹ̀ dé gbòòrò rí so mi ò bọ́n ṣe ń ṣe nígbò mi bọ́n ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ èkó yín ọ̀hún inú kòkò dúdú òun lẹ̀kọ́ fún ti jáde gbàgbé ẹ̀ tí ì ṣe òsì. ayé àtijọ́ ni kòkò dúdú o gan tó bá fi gas dáná sìn kòkò lè dúdú rárá o ó máa clean ni bàtà ẹ̀ lógi eléyìí dú as I'm saying. igi làwọn á nù bíbà àti tó bá ń lo kerosene láti ń lò bíbà gáàsì yẹn àwọn tó ń lo pọ̀ nínú. ẹ tí ẹ lè rí mi tí come across ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ tó bá délé àmì sọ fún mọ́ sí ẹ pé nǹkan tó ròyìn ò lè ever work láéláé. ẹ wo nǹkan tó ti ń ṣe mí òun ṣe gbòyàn ọ̀rọ̀ ìwé mi ló ń ṣe mí mo ti make jam mi and Èkó ni mo mú first as second choice mi so ibi tí màá ti ẹ̀gbélé kò báyìí o ní problem tí mo ní gbogbo ọkọ tí yàrá ń sọ yẹn kò bẹ́ẹ̀ mi rárá. o ti meet cut off mark. Yes, of course. Èkó dẹ̀ ni first and second choice school. Yes. One accommodation problem. Problem kan tí mo ní náà ni. You know, there's a saying that in my father's house there are many mansions there. Jesu ló sọ yẹn. But in my own dad's house we have lots of rooms and boys quarters. Main building last and over 5 rooms. Kàmá àṣà àwọn chalets wà lẹ́yìn. Security mi gan gbé bí ọba ni. You understand? Tó bá yẹ accommodation problem yẹn ò ní problem. Then wípé o ti meet cut off mark jam bẹ́ẹ̀ o dẹ̀ fẹ́ law school. You know, that mini scholarship scheme kan tí wọ́n ṣe I can always talk to dad. Yeah, wọ́n á dẹ̀ mọ́ scholarship scheme yẹn dẹ̀ wọ́n máa gbé ní wa what else tó tún kù. ṣé oògùn ọtẹ sọ fún mi ẹ máa ṣe fún mi. Of course. Ẹ wo ẹ jẹ́ kí lè sùn mọ́jú o tí àwọn àgbẹ̀ bá gbọ́ ni wọ́n máa dùn o. Mo fẹ́ kí ni wọ́n dùn náà ni. Ẹ ṣe. Oh gosh.
What do you think? Tell her what my place in the dust. Go down my class and see. Mami! Yara! Mami! Kí ló dé ọkọ mi? Mami ayé wa ti dáa. Ẹ wo, ọ̀rọ̀ léwe mi ti jìrọ̀rùn. Bí mo ṣe jẹ́, ṣé mo bọ̀ dá ìtàn? Mo mú ìkànjọ sí kọ́pà. Ọ̀dọ̀ mo ti ń bọ̀ ní ìsìn. Mo wá ṣàlàyé fún wọn pé mo ti rí pé result mi ó ti jáde o, ó dẹ̀ dá o. Èkó ni mo mú first àti second choice mi o. Wọ́n ní kí n bá wọ̀ọ́rì pé a máa mú lọ sẹ́kọ̀ọ́. Wọ́n tún sọ pé dájú àwọn máa fún mi ní scholarship kí n kàwé mi. Kọ́lásífù. Èwo lẹ̀ ń pè ní kọ́lásífù? Yàrá ẹ máa ṣe bí ara oko. Ẹ̀kọ́ ọ̀fẹ́ ló ń pè bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ọ̀fẹ́? Bẹ́ẹ̀ ni. Ní kọ́lásífù? Bẹ́ẹ̀ ni. Èmi nìkan tán. Màálù tí ò ní rù. Ọlọ́run máa lé sí i. Ọlọ́run ti rí mi lórí ìlú abẹ́ yàrá. Àmọ́ kútù ni. Èso wà fèmí nìkan lẹ̀ ni. Ìyá rẹ̀ tún bẹ̀rẹ̀ nu. Kí ni ṣé mo lọ kú lọ́hùn ni? Àbúrò mi sáwà mi báyìí. Èmi náà dé máa wò yín. Àbúrò rẹ̀. Ṣé o mọ̀ pé ojú olójú ò lè dàbí ojú ẹni? Ọmọ àbúrò mi ni tó bá pọ̀ wọn lé wọn ní ìsìn nǹkan gbogbo ẹ̀jẹ̀ èmi nìkan. Kò lè sọ bẹ́ẹ̀, màá bá a sọ̀rọ̀. Ó máa dúró tì yín. Màá máa fi kọ́ rẹ́ sí abẹ́ẹ̀fẹ́ kí n kàwé ni. Mo fẹ́ kàwé. Kí wàá ní gbogbo wàhálà mi láti lè jọ ẹ̀? Mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run sì mọ bá àlọ́tọ̀ náà lọ́wọ́ o. Ẹ wo tí má ti débẹ̀ tí mo kàwé mi tó wáyé tí mo tó lẹ̀ kó sẹ́ni lè máa wò máa bẹ̀rẹ̀ fún Àràtúndé ó ṣe àwọlé ṣé ìyá olùdí ìyá lọ́yà ẹ máa gbé ilé báyìí èmi máa wò ni o. Òótọ́ sí èyí lè wà mọ́ ṣe báyìí. Ń bọ̀ náà mo fẹ́ dọ́dọ̀ ìyá jẹ́mi. Oúnjẹ yìí kọ́ ní pamí. Obìnrin pèlè ní ilé. Ẹ má pọ̀ o, má pọ̀ tí wọ́n pé bí ti wọ́n pé oúnjẹ ìlú ọ̀ ní. Àwọn ọmọ ṣe máa ṣe ń bọ̀ bá débi ọ̀hún lọ. Olóògùn dúpẹ́ ẹ̀rẹ́ mo ṣe lè ní. Jẹ́rí bẹ́ẹ̀ ṣe rò. Ẹ má tún máa rò ó. Ṣẹ́rí ilé rẹ̀ máa rò ju ẹ̀rọ máa ń ṣe kiri máa ń fa ẹkún àsùnbà wa. Bí wọ́n bẹ́ẹ̀ sì ń rí náà ọmọ yẹn tó sọ òun fẹ́ ṣe kiri òun máa tẹ̀lé ẹ̀tàn òun máa tẹ̀lé wọn lọ sóko. Àti ṣe orí ìrìnà ò sọ́mọ́ sọ́fọ́ tí pinnu lọ́kọ̀ọ́rẹ́ sọ́fọ́ òun fẹ́ láṣẹ kiri òun fẹ́ láṣẹ ìdí lọ́yà. Ẹ jẹ́ kó bá rí ìdí lọ ẹ wọ́n sọ́fọ́ ẹni fún wa ni lọ́sẹ̀ ìdílé. Àbúrò rà máa kù sí. Àdúrà mi gbàgbọ́ dọ̀rọ̀ lọ́run sọ́fọ́ báyìí ni ara rẹ̀ máa ya. Nítorí sọ́fọ́ kára ẹ̀ bá ya wà láwùn dálẹ̀ kára ẹ̀ bá ti ya èmi rẹ̀ má jẹ balẹ̀ ẹ jẹ́ kóun láṣẹ kiri kó lákàwé àti kàwé rẹ̀ ìbẹ̀rẹ̀ òpó ọlọ́run má ṣe kiri ẹ̀tọ́ rẹ̀ bàrẹ̀ nìwó kódà ẹ má jẹ́ ẹ jẹ́ kí n jí ẹ gbọ́ wọ́n ti sọ mí o wọ́n bá wọn wọ́n máa ń fún ọmọ yẹn ní scholarship o wọ́n bá yẹ ààrẹ lè mọ scholarship nǹkan export wọn kàn kò dé Naija o máa ṣípù yẹn at the end of the day o ti get rẹ̀ o ti lọ ngọgọrọ yẹn ẹ wọ́n fọkàn rẹ̀ balẹ̀ kẹ́rù ìbọn ọ̀dọ̀ wọn ìtàn ẹ̀tàn wọ́n ti kiri wọn náà wọ́n dáadáa dìbò díẹ̀ náà máa gbé kúrò ọmọ wọn. Sherry o wrong nígbà tó sọ yẹn tá a máa sọ̀rọ̀ scholarship wọ́n ṣe ń tó rò you are wrong. má jà wọn tán má jà ara wọ mi bí wọ́n ṣe sọ́yìn gbọ́ngàn wọ́n ṣe. But scholarship ni pé gbogbo ètò fẹ́ kà láti bẹ̀rẹ̀ dópin agbára Ọlọ́run ká dad mi wà in charge yẹn ilé tó máa gbé bóyá máa jẹ bó ṣe máa mú ìyẹn náà wà intact bẹ́ẹ̀ wò mí ọmọ oníbì níran ni mí ilé rẹ̀ mo ti jáde wá ọmọ oníbì níran ni mí Ọlọ́run dẹ̀ kí àwọn òbí mi wọ́n rí jáde díẹ̀ bẹ́ẹ̀ ni bí bàtà rẹ ti máa mú bẹ́ẹ̀ ni ó ṣe okọ rẹ nu so tóun bá tẹ̀lé wa ibi tó ń lọ ẹ̀fọ́ kan kò sí nǹkan tó máa ṣe àwọn máa wò yín lórí tẹ́ bá lè fẹ́ máa wò kò sí problem nígbà ìlú wa máa wò ẹ lè wá wò kì í ṣe pé tẹ́lẹ̀ wá lọ́dọ̀. èmi gan máa la wò ó. wá la wò kí ni. kí ni yóò wá lọ́wọ́ máa la wò máa tẹ̀. wo kọ́ ọ̀n bẹ̀ wíńbí ni kí ló fẹ́ lọ wò kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ òsán sọ̀dọ̀ fẹ́ jẹ baálẹ̀ tó bá lọ kó tó bá ti jẹ baálẹ̀ kó tó dé ńkọ́. ìtàn ẹ̀rù yẹn sọ jẹ́ kí n jókòó sábúlé jẹ́ kí n jókòó. so ẹ jẹ́ kó ní proper education kó máa bọ̀ lọ́dọ̀ tiwa ilé pọ̀ ayé pọ̀ bẹ́ẹ̀ and she safe àwọn friend mi in fact a máa pè yín náà a lè get phone gan fún yín náà a lè wá gba nọ́mbà tí náà máa pè yín lóòrèkóòrè tí wọ́n máa sọ̀rọ̀ kò ní jìnnà sí ṣe gbọ́. ó fò jẹ́ pé tó ológun náà kan ṣoṣo ní gbọ́dọ̀ ṣe eré tí ojú kẹ̀kọ́jú pin. ọ̀rẹ́ lọ́run wọ́n tún wọ́n fi wáyé ẹ tún bọ́ jẹ́ olórí burúkú ẹ hàn ẹ wọn á fi bàtà fíjà jẹ́ náà máa sọ ojú náà kan olóògùn náà kan ẹgbẹ̀rẹ̀ ṣe pinnu ọkàn ẹ tí wọ́n fi mú jù ẹ wọ ẹyọ ògùn náà kúrò kẹfì olójú ọkàn lẹ̀ ọmọ ẹ ti pinnu àti lọ sí ilé ìwé ni wọ́n á ṣe bó ṣe má da ẹ̀ ń fẹ́ fọ olóògùn náà ojú kan ìpà ojú kan èrè ṣé eré gan ìyẹn ló pé dán.
ẹ máa padà wá wò ó ẹ má tún bẹ̀rẹ̀ ẹkún àwọn ìlànà ṣé wọn náà fún bàbá wọn ké ni. ó tún dùn mí. ẹ má dùn ọkọ dùn ẹ ó lẹkùn tiẹ̀ má wàá ṣe báyìí náà ọkùnrin ni wọn náà ó lè ṣe bí ọmọdé jẹ́ ká máa lọ ẹ sọ ẹ wọlé má wọlé àwárí yín náà là jẹ́ ká máa lọ. ẹ má jálọ. bọ́lá tán ẹ jẹ́ kí mi yẹ. fún kí ni yẹn ọmọ léèrè ọ̀dẹ̀ ni ẹni gbàbíjà gbàgbà náà yá. wọ́n náà yẹ ara kí ló ṣẹlẹ̀ wọ́n ló ń gbálẹ̀ rí kí ló dé. ìgbà tá a ṣe nǹkan school mo ní kí n gbá kí n help àǹtí kí n kí n máa. mo ń ṣiṣẹ́ ẹ̀jọ̀ àgbàjẹ́ pé bóyá àtẹnimọ́ ẹ̀jẹ̀ bọ́ wáyé kí ló ṣẹlẹ̀ kí ló dé. kí ló tẹ̀yìn ìgbálẹ̀ sí pé láwọn kùtùkùtù ẹ̀kọ́ sún ẹ̀ jẹun ni kí ló tẹ̀yìn ìgbálẹ̀. wọ́n máa kọ lẹ́tà sí abọ́mọ̀ pé lórí fóònù tó mọ̀ pé yẹ kẹ́ gbálẹ̀ ní compound láàárọ̀ àbí èyí aṣọ tẹ bá fọ̀ kò ní mọ́ wọ́n ṣe máa ṣe ẹ̀bà jẹ́ ẹ̀kọ́ máa jí ẹ̀ máa jẹ ẹ̀ máa sùn ẹ̀kọ́ àmọ́ ìwà àwọn náà jẹ sọ lọ́rùn má ní kí fún wọn lè jáde tó sì bá pé ẹgbà sálárì iṣẹ́ lé ẹ̀ ṣe kọ́kọ́ ẹ̀ ṣe ó jẹ́ lọ́kọ́ jẹ́ bí kiri. ẹ jẹ́ kí èmi náà máa ṣe yẹn náà kí n máa fi ẹ̀pù mi. listen o lè máa ẹ máa lọ ti ẹ kó ẹ kó mi jáde. èwo máa sáré gba tọ́nì sí i kí lè sáré lọ fún. ẹ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá kọ̀tínú ẹ ní o. má gbálẹ̀ okay one or two make sense so make sense bọ́ọ̀lù ń gbálẹ̀ okay kẹ́nìbọ̀dì kò tiẹ̀ kọjá sábà àwọn tó mọ̀ bọ̀ máa sábà lọ́dẹ̀ kí wọ́n á di pé òun gbálẹ̀. iṣẹ́ ilé ni fóbìnrin láti jí láàárọ̀ kó gbá gbogbo lẹ̀. iṣẹ́ ilé tiẹ̀ kọ́ ọmọ kì í ṣọmọ ọ̀dọ̀ tó yẹ ní house help no stop it kò ṣiṣẹ́ no kò ṣiṣẹ́ o ṣe máa gbálẹ̀ náà gbà tí ṣe pé house help ní báyìí sí alọ́mọdọ̀ ọ̀rẹ́ mi ní ẹ̀ understand o ní máa ń lè kọ́ máa gbálẹ̀ you are my friend you understand okay now for example gbà tí mo lọ house help lọ́dún mi ṣé èmi gbálẹ̀ ni kò ní bọ́ treat mi. ọkùnrin lẹ́yìn ọkùnrin kì í gbálẹ̀. gbogbo kò matter you are my friend kò matter ọ̀rẹ́ mi ò ní máa gbálẹ̀ ṣe máa gbálẹ̀ mi ní sílẹ̀ ń gbé kí ni o làbúrò máa gbálẹ̀ o listen o já máa lọ nílé fídíò máa continue ẹ̀ tó bá yẹ tán. mo ní ẹ káàárọ̀ mà. káàárọ̀ ẹ káàárọ̀ ma ẹ sì ma ok. ẹ jẹun ẹ ti ń lọ. my dear ma. mo rí wà tọmọ yẹn bẹ ṣe dúró lẹ́ẹ̀kan kí lẹ́yìn rí sọ tó tó lẹ́yìn. ṣọmọ ìgbà tí mo lọ serve lọ́dọ̀ wọn she stood ó wà ń bẹ is always caring so mo wá fi pé sí ní tó ti wá dípò wá ń scott síbi kó wá dípò ń gbálẹ̀ compound kó má rò pé wọ́n wá ń ṣe house help lọ́dọ̀ wa mo pé ẹnu ayé lẹ́bọ̀ mẹ́wàá àti sẹ́límọ̀ yẹn wọ́n wà lé o wọ́n ṣe anything ordinary ilẹ̀ wọn lè gbà tó bá fọṣọ wọn wọn rán wọ́n mú washing machine wọn bàjẹ́ sí wọ́n jẹ́ kí n lọ máa kájú fún dry cleaner so mo ní sọ pé kò yẹ kó máa gbálẹ̀ pé why would she be sweeping òun ló fọ mọ́tò yẹn náà lọ́jọ́ ta o òun ló fọ mọ́tò yẹn náà ó wà tí sáré jí fọ mọ́tò wọn mo wá fi pé ó wrong wájú pé ó yóò jẹ́ bí house help wájú pé ó yóò jẹ́ bí kíní. orí sọ ọmọ ìdí á but one thing tí mo mọ̀ ní wípé ṣé bẹ́ẹ̀ ṣe dúró yẹn kò dára báwo ló ṣe máa dúró pẹ̀lú ọmọ ọlọ́mọ tó máa fọwọ́ kọ lọ́rùn. Yes. Mommy, she's my friend. It's your friend, I know, but it's not good. Mommy, 2018 now. 2017 yẹn kọ́ yẹn gbòòṣì láyè. No, we are 1970s now. I mean, two friends. Mommy, you're my friend. I can hold my mom like this. Yes, you can hold your mom. That's your mom. But you cannot hold any lady like this. Ọ̀rẹ́ mi ni. That's why there is something relationship kan close láàrin. Okay, I'll watch it. Okay, sin irú bí ìyàwó ẹ̀ sì kó bọ́ síta. Kó wá rí bó ṣe fọwọ́ kọ lọ́rùn ṣé kò ní máa tí nǹkan mi. Pẹ̀lú mi mọ̀ pé ọ̀rẹ́ mi náà ni bọ̀. Okay, mo ti gbọ́ yín mà mí ní fọwọ́ kọ lọ́rùn mọ̀. Mo ti gbọ́ yín. Irú ṣọ́rí ẹ̀yin ọkùnrin gbà mí ẹ máa ń ṣe mistake. Ẹ máa ń ṣe àfọwọ́fà wàhálà sínú ìgbésí ayé yín gbà mí tẹ́ kí n mọ̀. Ẹ̀yin máa ń sọ pé ẹ fẹ́ feel nice pẹ̀lú ọmọbìnrin. Ẹ fẹ́ nice kó lè mọ̀ pé ẹ nice. Ẹ máa ṣe gbogbo àwọn nǹkan tí ò possible. Obìnrin ní nà ẹlẹ́ran adẹ̀ ní gbogbo wa. Bẹ́ẹ̀ ṣù ṣe ń wọlé ògbìn yẹn lọ. Bóyá bó ṣe fọkọ lọ́rùn yẹn ara ti bẹ̀rẹ̀ sí ní rìn ó ti ń rí bí ẹni kí kóun tiẹ̀ ní nice time pẹ̀lú ọkùnrin kan ìwọ wá ń fà mọ́ra ìwọ ń wọ mọ́ra ṣé tí lóòótọ́ bá lè yìí ìwọ á dẹ̀ ṣe tó wà lóò ṣe àwa bẹ̀rẹ̀ wàhálà ọmọ á bẹ̀rẹ̀ sí ní fi orúkọ ẹ wọlé No problem. Ó dáa títẹ́ ẹ̀ bá ní jẹ ẹ má fi ràn mú. Ọmọ ìpa mi mo ti gbọ́. Tó ti yẹ tó bá ní jẹ má fi ràn mú. Ẹ̀jẹ̀ tí màá fẹ́ mi níyì ni. Ò náà ò fẹ́ jẹ nìyẹn má fi ràn mú. Mo ti gbọ́ Tó ti yẹ má fi ràn mú. Mo ti gbọ́ yín. Ara ni àwọn arúgbó ìjọ ẹ̀jẹ̀ máa ń wọ ara máa ń rìn wọ. Ẹ máa ń lọ bá dádì ẹ fún mi kí mọ́tò kan máa ń wọ̀ ara máa ń rìn kí a mú kí ìdáná kí máa ń wọ̀ mọ́tò jáde. Mọ́mì gan-an mọ́mì pa mí lẹ́nu. I go looking stupid. Ẹ wò dáàdì èmi fẹ́ tètè máa lọ sílé ẹ̀yin náà mọ̀ wípé àtètè sùn la tètè jí ṣe tí má tètè lọ lẹ́sìn má lè tètè dé láàárọ̀ la. lọ síbo tí o bá lọ sìn táìmù ló fẹ́ jí. kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ you sleeping here
I've got enough rooms to make you relax. Shola wọn lọ lé tẹ́lẹ̀. Má má dáná. Àná mi, ìwọ náà ṣá mọ̀ pé mo lọ́kọ ni. Mo mọ̀, jẹ́ ká pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ náà. So, ìtorí ọkọ ẹ ló ṣe ń fẹ́ play game pẹ̀lú ìyàwó ọmọ títẹ̀ mi. Ṣé kò tó torí mi? Ṣé bí ìyàwó tiẹ̀ ló ń retí? Ẹ jẹ́ kí n lọ lé màá tètè dé. Anyway, fìyẹn lẹ̀. Máa pè é sìn, nǹkan tí bá dẹ̀ sọ fún final nìyẹn. Kò ń kọ̀rọ̀ sínú lẹ́nu. Ẹ má fọlá jiyàn. Ó ṣe wá igun mi máa àmọ́jú rẹ̀ mi lórun kankan sùn bí kan. Ẹni tí wọ́n gbéyàwó bọ̀ wá bá òkè ń garun. Àbí? Jẹ́ kí n garun. It's been 2 solid years ní mi ti rí ìyàwó mi. Ẹ wá ní wọn garun. Ẹ wá ilé. Ẹ jẹ́ kí n garun. Ìbọn ọkọ̀ tí ilẹ̀ ìṣọ́ sí ó easy lẹ́yìn náà lé lọ́bọ̀ kan tí. Ẹ jẹ́ n garun. So, you tell me pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ẹ sọ bẹ́ẹ̀. Àyè náà lè pálù ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí pé kọ́kọ́ sàṣeyàn àbí kọ́kọ́ di èèyàn. You see, I could remember when I met your mom. Ìyàwó mi ló ń bọ̀ lé. Can you imagine? Báwo ni ìyàwó ẹ̀ ṣe máa dé tó máa fi mọ̀ pé bàbá ọkọ òun is an high chef? Wọ́n pé is a millionaire. Yẹ kó mọ̀ pé your father is rich. Aládé. Ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ sọ. Tí màmá ẹ̀ bá gbọ́ nǹkan tó sọ yẹn. Àwọn náà ti sọ lójú. Làbákẹ́. Ẹ jẹ́ kí àti sẹ́ni mo máa ń pípẹ́ yàrá. Àti sẹ́ni mọ́. Àwọn ìyàwó ìjọ mi fẹ́ lọ sọ. Ẹ̀yin méjèèjì. Ẹ ká fọwọ́ àti yẹyẹ o. Àwọn máa play match lálẹ́ yìí. Problems nǹkan ni wípé mi mọ̀ bóyá 7 ni kí n gbà wọlé àbí 11. So àti bá ṣe ń ṣe across ẹ̀ bákan wa. Match. Bákan wa náà dé wọlé ni. Ìwọ àti Ladi. Ẹ máa ti grandma mi ni. Ó bẹ́tà ó bẹ́tà torí èmi àti ẹ o eléyìí ò sí inú ọ̀rọ̀ wa ìfà kò ń ṣe èní bí ọjọ́ mi. Kí ni ìtumọ̀ yẹn? But ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ̀? Jọ kí ni nǹkan tó gbé ẹ wá láti abroad all this while? Ṣọ́rọ̀ ni. Ṣé ẹ̀yìn kan wá nù? Wọ́n á ní kíní kan sí lálẹ́ yẹn wípé kíní kan ṣe kíní kan. Kádẹ̀ tó wí lọ́wọ́ yẹn, I miss you baby, I want you baby. Ìyẹn kọ́ tiẹ̀ ni mò ń bẹ̀ sọ báyìí. Ó di ọjọ́ tó bá ti sọ fún mi. Nǹkan tí mo ti ń bí ẹ láti gbà tí mo ti láti dún ìbò yẹn. Ó di ọjọ́ tó bá ṣàlàyé fún mi. Mo kò máa sọ pé kíní kan kíní kan. Ṣùgbọ́n mo really fẹ́ mú. Jọ many things ló ti bí mi. Èwo nínú ẹ̀? Má ṣe bíi pé òun nǹkan tí mò ń sọ. Hold on. Ṣé kò kí n ṣe ọ̀rọ̀ ọmọ ara ẹ̀ lọ sọ? Òun náà mò ń sọ. Babes, come on now, come off it now. Okay, let me explain to you. While you were away, mo lọ serve to them. Ìlú àwọn ọmọ yìí ni mo ti serve. Every proper and good treatment tí ẹ̀dá àlàyé ń rí tí wọ́n fún yàrá ọmọ yìí fún wa. Wọ́n fẹ́ wa lójú, wọ́n fẹ́ wa nímú ká tó yí báyìí ká tó gbégbá wọ́n ti bá wa gbé. I mean, the hospitality is second to none. Now ọmọ ìfẹ́ wá sí Èkó fẹ́ wá kàwé. Which other way mo lè fi reciprocate orí tó ṣe fún mi? I mean, ilé ló tó yìí sìn, we have over 5 rooms nínú building yìí nìkan. Ẹ̀yin yẹn, aláwọ̀ quarters bí méjì. Security ló ń gbé bẹ̀yẹn bí ọba yẹn. Now imagine pé mo ní ilé tó tó yìí, ọmọ yẹn wá dé, mo tún wá jẹ́ kó ló máa gbé ta mọ́. Kó sùn kó jí ni, gbàtí ṣe kó sùn sórí anybody, kò disturb anyone. I mean, kó sùn kó dẹ̀ gbá bí lọ school ni for a little time. Kó máa sùn kó máa jí ni. O dẹ̀ wá rò pé tó bá fẹ́ ṣerú orí bàǹtà yẹn fún bóyá kó gbalé fún kó dá wà. So that unnecessary expenses ló ń mọ ẹja rẹ accept my waste owó gbalẹ̀ okay àwọn rooms tó wá sílẹ̀ ta ló fẹ́ sùn mẹ́ kò sùn orí anybody kò sùn kò jí ni we no fit affect anybody. tó bá yẹ kó torí ẹ lè fẹ́ torí ẹ ṣèmi sí vacation mi ò subscribe sí o. ẹ wo èmi jẹ́ kí n sọ fún ẹ for every time tí n bá rí ọmọ ẹ nínú máa ń bí mi ìwọ náà wà àwọn nǹkan tó máa ń wọ̀ nígbà tó bá fẹ́ gbálẹ̀ àbí tó bá ń dáná nínú kitchen obìnrin ní ìnáwó ọkùnrin dẹ̀ ní ẹ. in your wildest mind o de believe pé irọ́ ọmọ yẹn máa attract me. What are you saying now? Kí ló ń gbóhùn yẹn fún mo ò tí ẹ rí honestly mi ò rí bí obìnrin mo ò tí ẹ rí bẹ́ẹ̀ ni o ti bí one person come gbé bí bá I mean èmi ò count as big deal now. Stop thinking that way jare ṣe ìtura ìwà fi mi sí suspension. èmi nǹkan tí màá sọ ni mo ti sọ yẹn. ló máa sọ ní kí ni mo bá ní. Sori gbogbo kí ni mo mú ìjẹ́ kí mo kàn déédéé mú o ṣé mo pé milk ni kò dé da kó pọ̀ jù lára. Normally for every man 56,000 litres of sperm ló wà lára wa. tó bá lè pé yóò máa déédéé ó máa ń dì ní ọ̀rẹ́ mi kan padà ṣe operation torí ẹ̀ so ọkọ rẹ̀ ní dàpọ̀ jẹ́ kí n náà máa ṣe yẹn. ara ń tẹ́lẹ̀ gbọ́. dandan ni kò mú tán.
mo bẹ́ẹ̀ mú ni tó bá lè mú yẹn gan dà síjú wa bá lára ni. Èmi ò fẹ́ o. Bẹ́ẹ̀ ni mi ì fẹ́. Mo ti sọ fún ẹ nìyẹn. Sorry. Bẹ́ẹ̀ kò jẹ́ kó pọn ẹ rí. Mọ̀mọ́ mi àgbà bèbí máa bú ẹ̀. Bàbá ta ni mo bá. Kọ̀díyàn tí mo wà gbà ní ìṣúra ẹni. Ó sọ̀rọ̀ bí. Èmi sọ̀rọ̀ bí lẹ́nu ẹ̀. Kí ni? Èmi ni. Joshua ara mi. Stop that! Má tẹ̀ mọ́ mi sí. Alára ire, jọ̀wọ́ fi mí dára ire. Alára ire o, tètè fi mí dára ire. Tí mo bá kọ́lé, ara ni. Tí mo bá lò. Ara ire baby, how are you? I'm fine. Good done. Obìnrin náà nà mo bá yín ní mo jẹ́ pé nọ́mbà yẹn pick ẹ̀. Nọ́mbà mi bí a service provider network ni o. Then moreover, Emi àti Pelumi, we went out yesterday. We had massive fun. As in, we had fun unlimited. You can't imagine it. O pọ̀ sọ pé láti ìgbà tó fi ń pè mí yẹn, I was catching phone mi jàn pé phone mi ring. Báwo ni wàá pa? Mo wà okay. Ànọ́dún rọ̀ ọ̀dà o. Ànọ́dún. Níbo lẹ lọ? I go lọ sí park. That popular park. Wow, pictures now. There are pictures to show you now. Wow. I go lọ sí park. Àtàwọn park from park. Oh, our pictures park here, Sherry. I have picture number that one, Twitter and John. Blue one. Wow, mo like you. Really fine. Why? You love one? Definitely that is pẹ̀lú mi fine jù yín lọ. Ẹ wo ipa le gbẹ̀yìn. Ó fine jù ta yẹn. Ojú ń lo fún àbójúta. Ojúta ni mo ń lo ẹ̀rí. Ojú no lo tó bá lójúta ó fine jù. Ṣé pupa ló fi me tó fine. Ẹ̀rù ojú tó ojú tó. Wo kan tí mo ní kó wo dáadáa. Wo Joey. Ó tiẹ̀ dà ìwọ ṣe mú ọwọ́ lọ sí waist ẹ̀ ìwọ náà kò mọ́wọ́ kò fi kan lọ́rùn ká má mọ̀ pé ẹ̀wọ̀n kan lórí fóònù àbí. No ó mọ̀ ṣẹlẹ̀ ó náà try to reach me lánàá but bóyá network kò dá at the same time wọ́n sọ pé mi àti ẹ jáde we had mad fun yesterday. Ó pè. Àwọn pictures are here while we were having fun wọ́n àwọn pictures yẹn pé kó wọ gbogbo náà. Okay, òun fi pictures wọn torí ó fẹ́ lọ ṣe frame ẹ̀ kó lọ fi gbà wọ́ọ̀dù àbí. Mo kò fẹ́ gbà sórí fóònù mi kí n máa fi àwọn ọ̀rẹ́ mi. Ó fẹ́ gbà sórí fóònù ẹ̀ àbí wíìlì lélẹ̀ tá ló sọ tó ń sọ ó fẹ́ lọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ní school so ó fẹ́ gba pictures ẹ̀ ní fóònù òṣì tó jẹ́ lójú ẹ̀ ṣé fún ìlélẹ̀ ẹ̀ ó fẹ́ gba pictures ẹ̀ ní fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ti jẹ́ mọ́ ẹ̀. Lọ́ọ̀ni this is what I was telling her. Pelumi, that is too bad. Òun fóònù ọmọlọ́mọ ọ̀làmúlẹ̀. Ipe okòwò wọn àtọkọ ẹ pé wọ́n ń wo fóònù. Just that. It is not done. That's bad. You don't take laws into your own hands. Ó yẹ kó wá fẹjọ́ sùn mi. I'm still the head of this house. Àṣẹ ẹnu mi dẹ̀ kálé mi, ó ká oko. That is wrong. Ẹ jọ ṣá lè sọ̀rọ̀. Are you welcome? Torí ìjẹ́rìí ayé báyìí ò ní jẹ́rìí àkíámọ̀. Gbogbo tá bá dẹ̀ ń sọ láyé jẹ́ ká máa fi bẹ̀rù Ọlọ́run sí. Ẹ má jẹ́ ká máa dájọ́ bí àgbàyà. Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ìwọ ni orí bá sọ̀rọ̀ ṣé pé stupid ìwọ òṣìgbà ló ń yẹn. Wọ́n mi sọ pé stupid ṣùgbọ́n. Can't you shut up ìwọ kọ̀ọ̀kan mo bá wẹ̀ tí mo bá wúlé dúró yẹn. Bọ́ọ̀ ló stupid. Yes. Ìwọ òṣìlò wù yẹn náà. Kó wọ́n náà fi ṣírò tara ẹ̀ wò. Kò lọ́kọ kéèyàn kó máa pa kurukuru wọn pẹ kó máa pa bọ́ọ̀ lọ́wọ́ ọmọ alágbílẹ̀ kìtàlùbá kò wọ̀ ni. Snatcher káyé náà àwọn tó ń gbọ́ ọkọ̀ kúnlẹ̀ ayáwá lajú sílẹ̀. Kí lẹ̀ ń wò lórí fọ́tò tó bẹ́ẹ̀ yẹn tó wá mú ọkọ lọ́kọ tó bẹ̀rẹ̀ sí í ṣe bá sí wọn pákípákí báyìí. Mọ́mí. Bí mo ṣe ní mọ́tò yìí kéèyàn wá sí wọn kọ mi kó sí wọn báyìí kan lọ́wọ́ mo fọ́ọ̀nù mi sọ pé àbọ̀ lórí burúkú ní ìyàwó fẹ́ gbà mí lọ́kọ ni. Mọ́mí get picture nǹkan tó ṣẹlẹ̀. Sherry, this lady came around yesterday kò bá mi ó dẹ̀ pè nọ́mbà mi you understand gbà tó pè mí bẹ́ẹ̀ network ò rí mi get mo wọ́n tún àti àlàyé fún mi pé àná tó ń pè mí yẹn o èmi àti sweetheart mi àjáde we went to have fun so mo wá fi àwọn pictures nice pictures sáyà ní gbogbo park àti Twitter lọ òun ni mo fi hàn wọn náà òun nídìí ẹ lórí fún òun lè máa fi yan gàn pé àwọn ọ̀rẹ́ Èkó and all those things na you understand òun ni mo fi hàn ọmọ yẹn lòun wọlé and the next thing ó lè gbà fún ẹ gbà completely broken man beyond repair kò ṣe túnṣe táwọn ọmọ bíi tí battery gan fò lọ mo rẹ̀ tún bínú sí ẹ̀ bóyá fọ́yà tì mí ló ń pariwo mọ̀ bí àwọn ọmọ tó ń gbé garage I was like you were never like this okay ẹ kàn imagine pé ẹ̀sìn lé a ti fọ́ wíṣọ mọ́tò méjì kẹ́ tó dé I mean a ti banijẹ́ náà ṣé kò sẹ́. ọ̀pọ̀ láyọ̀ ló wà lórí ìwọ tí wọ́n bá respect ìyàwó ẹ̀ tọwọ́ tó wọn bọ́ọ̀lù sọ̀rọ̀ wáyé jẹ́ kí n bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀. níta tí ì ṣe pé nulẹ̀ àbáwá lórí bẹ́ẹ̀ mọ́. anywhere respect ló jẹ́ respect. no fara ẹ máa fara balẹ̀ that is enough. ẹ má sọ pé it's enough kí ló dé wọ́n jẹ́ sọ fún ẹ fọwọ́ sọ́rí lọ
gbogbo òṣìṣẹ́ bá ń ṣe níbi tẹ́tí lọ sáàfù yẹn jẹ́ kó mọ níbẹ̀ má gbé ẹ wá sílẹ̀ mi o ṣọwọ́n pọ́n ẹ láṣẹ má jẹ́ kó lè dìbò o ọgbọ́n tí mo sọ fún ẹ kí ló dé o fẹ́ dà nínú orí ọkọ̀ àti àwọn tó ti ń gbẹ̀gbẹ̀ ayé wọn dáadáa má gbé ìgbésí ayé wọn má dà lẹ́nu rí mi o ti wá. Madam, sit down. Hey, excuse me, don't shout for me. If I want to sit down, I will sit down. Don't shout for me. Kí ló dé just so thorough. Wo Ire, no worry, I will get you a barefoot, okay? My love. Níbi tí ọ̀rọ̀ bá dé. I think I'm still the head of this house. Àṣẹ tí n bá dẹ̀ pa ló máa ranlẹ̀. O ò lè máa pàṣẹ fún mi nínú ilé yìí tí a wà yìí. Irú rubbish wo ló ń bá mi try yẹn? Ò ń pàṣẹ níbi tí mo jókòó sí. Ṣé wọ́n ló lórí inú ilé yìí ni tí wọ́n máa pàṣẹ fún mi? What kind of nonsense? Excuse me. Gbogbo ètò ìsọ yẹn ọ̀rọ̀ ládàáda ni o. Àjọ làṣẹ nínú ilé yìí, láì tó nínú ilé ìmú nínú ilé yìí. Kọ́ máa sọ lẹ́yìn pé mi ń pàṣẹ. Ìtumọ̀ kí máa rọ̀ tọ̀rọ̀ kí máa sọ. Èmi ò ṣe alábòsí. Èmi máa ń sún yẹ́ẹ̀ tí máa sọ tọ̀rọ̀. Hey, excuse me. Excuse me, sit down. Hey, sit down. What's your husband? Mr. Man, follow my husband. Sit down. Go on, sit down. So say, bọ̀bọ̀ tí mo kó $2 million fún káàdì rẹ̀ kò sí 100,000 tí máa fún. Mọ́tò tí mo dẹ̀ ń lò tẹ́lẹ̀ yẹn mi ò fẹ́ mú. O ṣàmọ̀ pọ́rọ̀ ẹ máa gara. Ó dẹ̀ yá mi 600,000 naira tó kù. O ṣàmọ̀ pé mi kì í ṣe onígbèsè. Mo máa fún ẹ náà. Pẹ̀lú mi. Kí ló ṣẹlẹ̀ látàárọ̀? Ó bá mi sọ̀rọ̀. Kí ló dé? Ojú ẹ̀ yóò dáa. Rárá. Inú mi ò dùn. Kí ló ṣẹlẹ̀? I don't even know how to explain it. Báwo ló ṣe máa lọ sọ pé o lọ serve níbì kan? Ẹni tó mọ̀ rí, o kàn decide láti mú wá sílé. Irú eré wo lọkùnrin bóbìnrin ṣe? Ó tún wá mú wá náà nìyẹn. Olórí burúkú ọmọ náà tó bá rí ibi tó ti ń gbálẹ̀ báyìí, ó máa yọ díẹ̀ sẹ́yìn báyìí ni. Yé, wọ́n ti gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Àbí tó bá ń dáná lásán tó bá ráwọn skimpy things tó máa ń kó sí. Ó ti sú mi. Lóòótọ́ ẹni ìtàn sọ pé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì, but I mean, báwo ni mo ṣe fẹ́ mọ̀ bóyá òótọ́ ni àbírọ́? Ọ̀rẹ́ mi, ṣé sórí 600,000 naira ni problem tèmi? Problem ti ẹ nìyẹn. Ìwọ kan yá mi 600,000 yẹn, wá wo nǹkan tí máa ṣe sí. Wá wo nǹkan tí máa ṣe fọ́mọ yẹn. Ó ní láti má jẹ́ kí inú ẹ dùn. Nǹkan kékeré nìyẹn, ó kéré. Wo lára má mú mi ṣeré o. Ṣé mo pé ọ̀rọ̀ tí mo sọ yìí nǹkan tó serious ni? Ó ṣòpò máa rí nǹkan ṣe sí. Ìwọ fìyẹn lẹ̀ fẹ́ mi. Ṣáà ti yé mi 600,000 yẹn kó wá wo nǹkan tí máa ṣe. Ṣùgbọ́n àrí lára tó bá ṣe bó ṣe sọ yìí tó dẹ̀ bá mi rí nǹkan ṣe sí 600k yẹn mi níyà ẹ̀ ò máa fún ẹ ni. Irọ́ ni ọ̀rẹ́ mi má wọrí wọ́kọ̀ fún mi kí n gba mọ́tò mi yẹn kó wá wò gara kó wá wo nǹkan tí máa ṣe fọ́mọ yẹn kó wàrà tí máa dá fún un. Bọ̀tí mi wọ̀ ó mọ̀ pé gbèrò làwa má jẹ́ kí n sọ fún ẹ fọkànbalẹ̀. Jọ̀wọ́ fi mí dára ire alára ire o má wọrí. fi mí dára ire Sórí wà tí tí mo ọpẹ́ bá ẹ̀ ti kọ́lé. ẹ má ìyá yín kẹ́ àwọn ìyá ìkéré. Jọ kí lẹ tún fẹ́ ṣe láyé? Wọ́n ń kàwé ẹ bá wọn kàwé. Ẹlẹ́fẹ́ gba certificate lẹ́ ń lé. Gbogbo certificate tẹ́ ẹ lé náà ó ti sẹ̀yìn lọ́wọ́. Ẹ jọ kí ló tún kù? Ẹlẹ́fẹ́ ṣèyàwó títí ṣèyàwó. Lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo nǹkan ìtàn kí ló kù ọmọ mà ló kù. Nínú obìnrin máa ń pẹ́ ṣù. Ṣé ọkùnrin àwọn kiri tó wọ̀ yẹn bàbá 70 bàbá 80 ó ilé mọ́mọ́ 17 years kó kí mọ́lẹ̀ kí yẹn bímọ fún. Káyọ̀ máa sọ yí pé àwọn obìnrin àwọn ọmọ menopause 50 dé 50 something mo gbọ́ màmá fẹ́ ṣègbéyàwó ni o wọ́n ní sọ pé Sisi fẹ́ ṣègbéyàwó o torí ọkọ mi jọ tètè bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣe tẹ́ fẹ́ ṣe mo fẹ́ di grandma ẹ jọ owó ni mo máa bẹ̀ pẹ̀lú mi o ṣó ti yẹ ẹ sìn mo fẹ́ di grandma o ẹ jẹ́ kẹ́mi náà di grandma kí n máa yọ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi pé grandma ni mí grandma ni. ẹ kúlé mà àti pẹ̀lú mi ẹ kúlé. ẹ wá bí etí mo ní kò wá bí etí dùn ẹ ní kúndẹ̀ ẹsẹ̀ méjèèjì síbẹ̀ yẹn. Jọ kò yé mi ṣé mọ́mì lókè ni ẹ kúlé mọ́mì ẹ kúlé àti pẹ̀lú mi tó ń lọ àbí. àkó ń ṣe bẹ́ẹ̀ o mo rí pé bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mo dẹ̀ fẹ́ disturb yín ẹ má bínú mà. So mọ́mì ń parọ́ mọ́ ẹ àbí. gba onímọ̀ ń parọ́. ara mi sọ pé ń parọ́ àti pẹ̀lú mi sọ bẹ́ẹ̀ o. gbà tí mo dẹ̀ lọ kí mọ́mì bákan tó lọ kí wọn bákan wọ́n parọ́ mọ́ ẹnìyẹn náà. ṣé ìyá ẹ jù mí lọ ni àbáyọ get set. ara o ẹ máa ju mọ́mì mi lọ. máa ju mọ́mì ẹ lọ
ṣé o lè nọ̀rọ̀ bẹ́ẹ̀ kó kí yẹn lórí ìdúró o stupid. ó ní má bínú ma ẹ má bínú ẹjọ́ má bínú ẹ má bínú mi kí n bẹ má bínú. ok nǹkan tó ń sọ ń sìn ní wípé o ò kí mọ́mì bí àbí wọ́n parọ́ yìí. ẹ̀rọ mi ní kó mi parọ́ mi sọ bẹ́ẹ̀ ó ní kó ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n ti sọ̀rọ̀ àwọn òbí ò sọ fún mi. ó wà náà rọ̀bọ̀ kí lọ. abọ́sí máa yá abẹ́ ìbò àfi bí àgbẹ̀jọ́ ṣu abẹ́ ìjọ parí ẹ̀ lórí gbogbo alẹ́ lórí má kọlù ní àgbàlagbà ní mí má ṣe mí léṣe má kọlù mí má kọlù mí. wọ́n yóò rí owó ṣe ní báyìí tó rọ̀ lọ nǹkan ti dúró sábẹ́lẹ̀ wọ́n ti tètè jẹ́ mi o. Mọ́tàrà ẹ má sunkún mọ́ ṣẹ́gun wọ́n ní ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹbí tí pátápátá mo gbọ́ mọ́mí ṣe ní àtàtì pẹ̀lú everything ẹ má sunkún mọ́. bí má sunkún mọ́ ṣé kò tẹ́ kú di kí ni mo ṣe mọ́ bí àtàtì pẹ̀lú ibi tó wá sọ mí di ìbàrà tó ń lù mí báyìí òwe mi máa kú rí báyìí o wọ́n bí kò bá pa mí jókòó náà máa sọ mí síbi sọ́kàwé nobody tó máa mọ̀ pé mọ́ ibà mọ́ mi ò kú mọ́ ibà yìí none of my family tó mọ́ ibà yìí wó. tẹ́ bá ti máa lọ ẹ kí bọ́dá mi tán ẹjọ́ yẹ kó dé lọ́la. ó máa dé wọn nígbà kí n lọ onígbà owó jẹ́ kí n máa lọ Bísọ́lá lóun máa ṣe ìṣe náà. mo láìpẹ́ kí n máa kí ni ẹ kí n máa kí ni ẹ pẹ̀lẹ́. rárá omi ti fi ajé mi. ẹ má sunkún ìṣù ṣẹ́gun. má fi mí dára tí ó dá. ẹbí kí n máa sunkún ẹ. má fi mí dára tí ó pa mí lẹ́kùn. rárá sẹ́ kọ́ má fi mí dára tí ó pa mí lẹ́kùn. ẹlẹ́dàá mi o ara ire ni kò fi mí dá. Also, fine girl. How you did? Wo tó wà rẹ̀ kò ṣe tọ́ igun ọ̀nà olókè ìwọ̀dọ̀ ń gbé lọ. Báwo pé a respected fellow ni mí. Mo fi ẹ̀ ní bàjẹ́ àná. Respect ààrẹ. Báyìí ṣe ní ẹ̀. Tó wà káwọn ajẹ́kú yẹ. Ayé ń jáde. Ẹ rí síbi náà ọdún rẹ̀gì ẹgbẹ́. Ọba gbé pé yà ṣó ọdún rẹ̀gì. Báwo ni bá pè níta? Ọba mi. Original figure fi ẹni bá wà lọ́sẹ̀ ìwúdọ̀ ni máa pè tó gbọ́ máa pè. ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ń sìn ní ìrúpa máa pa sí i o guy ṣé kò yí ẹni ọmọ ènìyàn ní kákò gba àwọn yìí lọ n kò ní ká ba ojú ẹ̀jẹ̀ ni nà ó ní sẹ́mi kò tu wa ọmọ kákò ba ojú ẹ̀jẹ̀ méjì lè gbọ́ ọ̀la o mi ò lọ fábílà. guy wetin happen kí ló máa fà náà ọ̀nà wọn gùdè I go take my time máa take wo time mi máa lọ mọ́mọ́ máa mú lójú títì máa gbọ́ ìwà yìí máa ní pé mo wà lára mi wọ́n ìwà yẹn kó kú nìyà òbí dẹ̀ máa bọ́ ìwà kú ìwà yẹn máa gbọ́ sí on a very good day tí wọ́n fẹ́ jáde lásán wọ́n fi kèdíkẹ́ sọ fún wa kò lè tó jáyé
mo ń jayé lórí mo ń jayé lamẹ́ríkà mo ń jayé London máa gbọ́ wọ́n mi rosé kò tó yẹ. ok nísòwò ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ jansin ni mo pèdè kan sí pé o fẹ́ gbowó sí i wàá ṣeré náà ń sọ ọpọlọ mi ti sọjí ó ní kọ́ta wá ṣe tí ká pé wúmà yẹn pé kó fún wa lówó sí i tí o bá fún wa lówó sí i a máa implicate ẹ̀. ó ṣe ń sọ̀rọ̀ ní ìjọba ọgbà yẹn lásán gan orí ẹ̀ máa ṣe kí ni orí ẹ̀ máa tọrọ ọmọ náà tẹ̀. ó ṣe ń sọ̀rọ̀ ní. kọ́lá gbogbo ìyàwó rẹ̀ nílé máa ń rí ní wetin you do now are you mad. látẹ̀kẹ́ta tí wàá gbé over 30 minutes ẹ̀rẹ̀ dúró ẹ̀ ń rojọ́ sódì gbà tó bá ká àwọn ẹ̀wẹ̀ mi ò ráyè wèrè. nílé ní gbogbo yìí o owó mi gbọ́dọ̀ fọ ìyá wèrè. Hi, good afternoon. Good afternoon. My name is Eton. I'm looking for a lady, ARA. She's dark, she's a bit plumpy. Yeah. Oh, she hasn't come. You have not seen her? I've not seen her. Or possibly someone might have found her. Yeah, maybe you should check. Thank you. Thank you so much. Mommy, I just that the day I'll talk. I just that the day. It's fine. Take that the day to someone mind me. Dad. How are you? I'm very well, sir. Dad, straight to the point, actually. Sherry, for a while, Riara. Riara, nobody's talking about it. Riara, Daddy, Riara, and then... Calm down. I'm calm, sir. I'm calm. Now I'm listening. What is the sir? As I was saying, sir. Sorry, Riara. And nobody's talking about that girl. Can you show my book? Now, when we get my only lower see, and mommy is not doing anything about it. Of course, we never believe in Tom Moyano. Oh my God, they judge go into that man, Joe, that's a man relax with them to one Moyano Muri. And nobody's bothered. Nobody's talking about it. Auntie Modern, sorry. Mo sọ fún pẹ̀lú mi, mo ní kó máa ra pẹ̀lú mo pé ibi tẹ́nu díẹ̀ sí ò débẹ̀. Kò gbọ́. Will you shut up? I'm listening, Jerry. What possible can mommy no more? Why? Because mommy don't like her. You don't like this girl. Mommy, you are bothered. You are not bothered. Relax ni. Move in and out. Ìgbà tí mo lọ serve àwọn ọmọ ẹ lọ take care mi. Mo wáyé kẹ́ mi lójú kẹ́ mi nímú tí wọ́n fún mi jíjẹ fún mi ní mímu. I mean, what is there in those just taking that girl in this house? Ṣé wọ́n sún gbogbo yàrá tó wà bí ni? And you're not bothered, mommy. Mommy, you're not bothered. You're not bothered, mommy. You're not bothered. Sọ́dí gbogbo dẹ́mọ tó ń ṣe yìí. Nígbà tó kì í ṣọmọ gáràjì. Tó ń jó bí ewé ojú omi tó ń jó. Tó gbọ́ ọmọ gáràjì mo rí tó máa ń ṣe tó ń jó láì lùlù fún ẹ. Ó mọ̀ pé ó ga ni. Ó máa bẹ́ǹdì o. Wo ìgbà tó ti ń mì lórí ìdòmọ̀ tán pé wàhálà wà. Ara àkọ́ ti máa sọ fún ọ nìyẹn. Tí ò ní gbọ́ràn sí mi, you will never listen to me. Mo ní kó wọ́n máa nàka sí mi mọ́ kí ló dán fi ṣe ẹ̀ lápá tínrín. Can you imagine? Bó ṣe ń bá mi sọ̀rọ̀. And you, young man, ṣé o ti lọ report in police station? Yes, I have. Mo ti sọ. Of course, mo ti ṣe yẹn náà. Máa pe ọ̀rẹ́ mi commissioner of police. Let me have a picture, right? Wọ́n lè lọ fi sórí internet and TV. Okay, so that I will buy marry. I'll do all I can to do that. Mo sọ̀rọ̀ wọ́n rẹ̀ ni. Ma fọ orí ẹ̀. Don't try it. Tó bá dán wò bó ṣe ga tó mo ṣe máa mú ẹ wálẹ̀. Ọ̀pá ajé. Mr. Man, ọmọ tó bá bí dáadáa kò disrespect our parents ẹ̀. Ọmọ tó bá wojú ìyá àti bàbá ẹ̀. Future ọmọ yẹn kò certain. Okay? You have to be a good boy. Yes, sir. Okay? Yes, sir. Tell your mommy sorry. I'm sorry, Mom. Good. I want you two to excuse me. I need to talk to your mom. Mama, excuse me. Ó rọra fà á. Ó lọ́kọ́ bẹ́ẹ̀
Sọ̀rọ̀ ọmọ ẹ̀. Ó sọ̀rọ̀ rẹ̀. Má bínú ọmọ mi bẹ́ẹ̀. Let me kill that. Ìwọ. Tí bá rí ọwọ́ ẹ nínú disappearance ara, you will know what I'm capable of. Kéèyàn níyàwó kó máa bá sọ̀rọ̀ kó máa ṣagídí. Ọwọ́ ẹ níyàwó ọmọ ẹ mú. Ọmọ tí ẹ nìyẹn lójú ọmọ mi gbogbo ṣe ń ṣe. So kóun náà lọ fẹ́ ọkọ tó lọ jẹ́ fine boxer kó má jẹ́ calm man like me. Right now, only Mark, she understand, tissues that were affected. So, got any láti ṣe ń sin pé I need láti carry out our body. So, mo dey man need the police report. She understand? As a member of the family. Are you one of them? Irọ́ o. Ṣé rí àwọn ẹ̀rọ èrè ń pè ní onínúure. Ṣé àkọ́ help lásán? Wow. I'm sure gan. One of our good Nigerians that she saw by any. Actually, I'm bọ̀ láti site mi ni. So akọ̀rí wọn lẹ̀lẹ̀. So I did that when Tiku Lani can help for them. Wow. But the fact now is that I need to carry out my operation right now. Right now, I'm gonna need the police report at the family member to my represent. Catholic carry out here. Because Nkotale, Timole, Rinsi ni láti lè further conservation. So ṣe àkọ́ help wọn. Àmọ́ ká help wọn àrí báàgì kan. Kèrè báàgì àrí fóònù níbẹ̀. Àwọn I'm jálé o. No. Feel pé ó yẹ ká lè reach one through phone. Ó yẹ ká lè reach member on through phone. We are last person talk pé àbí báwo. Ẹ jẹ́ kí n wo phone náà. Bẹ́ẹ̀ ká go through it. Good. Good. Kò password there. Hello, sir. Yeah, this is Dr. Kunle from Jobi Hospital. Yeah, kò ṣe ló sọ̀rọ̀. Ẹni tá ti sọ igan ẹ wo ìbọn ṣe mistake ìbá wọn. Right now, wọ́n wà ní hospital wa. Yeah, calm down. Ẹ má rush ara yín. No, Ọlọ́run, the Lord is in control. Okay. All right. My text address is in here. All right, sir. God bless you. All right. Ó dàbọ̀. Yeah, ẹni ẹ ló máa dé bí báyìí. So ẹ kí n text the address ọ̀dọ̀ wa ń bí báyìí sí wọn. Ṣé orí lásán ni? Gbẹ̀yìn máa ní láti dúró káwọn yes ẹ dúró kán dé náà mo ti text ẹ sí wọ́n sìn ẹ̀yìn mú fóònù ìdánù kẹ́ dúró káwọn dé. Doctor, mo really appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún ARA inú mi dùn gidi gan at least after 3 days of that operation tẹ́ ṣe fún ó dẹ̀ ṣe lè jókòó báyìí. Ọpẹ́ ni o. Tiwádìí káwá gbìyànjú. Bẹ́ẹ̀ Olúwa ṣe o Ọlọ́run ṣe o. So doctor lẹ́yìn eré ìdíje wa ṣe yìí sìn ṣé ó sì free láti máa lọ sílé ni àbí ó ṣe wà relax. No. I think ó yẹ kẹ́yìn náà rí pé tíjú yẹn ò tí kò sí ò dáadáa ṣe get so only láti rest. So and whatever ti rí wọn tán gan ẹ try láti bẹ̀ wọ́n dáadáa come sure for create time láti lè rest so that gbogbo kìíní yà lè wà yìí. Ẹ ṣe yàrá ìwọ sọ ló ń disturb mi ó sọ fún mi pé òun ti wà okay ara òun ti yá òun fẹ́ máa lọ́lẹ̀ mo ní sùúrù náà jẹ́ ká ti gbọ́ report from the doctor himself ṣùgbọ́n wọn ní kò ní sùúrù. Sir, excuse me sir. Okay, all right baba, thanks very much ẹ ṣé gan. Ara pẹ̀lẹ́ mi ti rí production láti ìgbà tí mo sọ àǹdọ̀ àbí wọ́n gbọ́ nígbà tí mo wà unconscious. ìtàn mi ò sọ anything fún ìtàn náà. Ṣé kò sí? Wọn kò sí nǹkan kan náà wọ́n nǹkan yẹn bóyá ìṣẹ̀lẹ̀ yẹn títàn bá gbọ́ ayé tún máa jáde bẹ́ẹ̀ yẹn lọ ni and ṣó dẹ̀ mọ irú condition tó wà nílé yẹn. Wọ́n ti máa wá mi àná kan wò ní. Mo mọ̀ kó sì máa wá ẹ tó bá dẹ̀ tó time tó máa rí ẹ ó máa rí ẹ. Rosé sórí ọmọ tẹ́yìn rò pẹ̀pá ẹ̀ for your information ọmọ yẹn ò kú ó dẹ̀ ti jẹ́ kó yé wa pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn but ṣó mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ṣá kì í ṣe first time tó máa ní case lọ́fíìsì wa yìí mo mọ̀ base I know everything about you a ní láti máa wò bí ẹ̀yin lẹ ṣe àbẹ́yìn kọ́ definitely ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn but màá fẹ́ jẹ́ kó help ara ẹ̀ sórí irú ẹ̀yin èèyàn báyìí ẹ máa ń rò pé bí ẹ̀ṣẹ̀ tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ kan tó le àbí nǹkan kan
but problem tẹ́ bá ní ni pé ẹ kì í fẹ́ sọ àwọn tó ràn yín iṣẹ́ tẹ́ bá lè máa sọ àwọn tó ràn yín iṣẹ́ yìí àwọn gangan lọ́sẹ̀ kì í ṣe yìí minor ní ti yín ṣe bọ́ ràn yín iṣẹ́ ni màá kàn fẹ́ kó cooperate pẹ̀lú wa kí wọ́n fún wa ní information àwọn tó ràn yín iṣẹ́ yìí tó bá ti fún wa ní information tó ràn yín iṣẹ́ definitely wo ní case láti answer. ẹ wo ọlọ́pàá ẹ̀yin kọ́ lè máa sọ fún mi pé ẹja wà ní sandin ẹ̀yin kọ́ lè máa sọ fún mi pé customer dáadáa ni mo jẹ́ níbi ṣé gbogbo lámbàtà ìfẹ́ mi ẹ̀ kò lè work pé ẹ sọ fún mi pé ẹ ti máa sọ̀rọ̀ máa ní owó ti kọjá ogun yẹn àwọn wo fíìmù náà ẹ bá tàn wá tán wọn tán wọn máa tún wá ṣe bẹ̀rẹ̀ sí kéèsì another case ẹ̀ wọn máa lágbára sí inú omi ṣe yẹn. You talk to me with respect. I deserve some high quality. If not, the fellow is street. So please talk to me better. Mr. Rose. Coach Rose, Saint Sammy Rose. That's my name. Saint Sammy Rose. Now you are talking. Má bínú. Ṣòro nǹkan tí mò ń bẹ sọ yìí. Fún àǹfààní ara títí ẹ fún alára ẹni. Tí wọ́n bá kọ̀ lè fún wa ní information àwọn tó rán yín iṣẹ́ yìí. Wo ní nǹkan a máa free ẹ. Ọlọ́pàá ẹ gbàgbé màá sọ tó ń sìn ẹ̀yà never free ni ṣé wọ́n ń ṣe nìyẹn ṣe rí owó tẹ́ ń sọ ẹ̀ kò lè work but mo lè jẹ́ ohun tó lè kọ̀ọ̀kan tó ní pọ́ mọ́ ẹ fọ́nbù sí mi iná dẹ̀ fẹ́ jẹ ẹjọ́ ẹ̀ so ẹ gbàgbé pé torí nǹkan ẹ fẹ́ free mi kò lè work mo mọ ogun story yẹn kò lè work but máa já yín tó ń sìn bí ó ṣe ṣẹlẹ̀ máa sọ fún yín bó ṣe gbéṣẹ́ fún wa máa sọ fún in fact 150k tó sọ sínú àkáǹtì máa fi aláàtì ẹ̀wọ̀n yìí ló wà lórí fóònù àwọn ọlọ́pàá ti gbà fóònù mi máa fún wọn yìí. no ìwọ ló ní fóònù ẹ a máa gbà fún ẹ a máa fún ẹ wípé gbogbo information tí a bá ní ìdò á fún wa definitely you are a free man bẹ́ẹ̀ ni so nǹkan tó máa kàn ṣe fún wa sí ni pé ṣé gbogbo nǹkan tó sọ fún mi yìí sìn wàá put it into writing so a kàn jẹ́ pé wàá wà pẹ̀lú wa fúngbà díẹ̀ láti fi lè parí on investigations wa so a tún lè fi mú ẹni so tá bá ti mú ìwọ ti free you are a free man. tí bá ṣe parí ọ̀rọ̀ pẹ̀lú yẹ́kẹ́ mílẹ̀ kí n máa lọ lé mi jẹ́jẹ́ ìdìnnà ẹ má ṣe bẹ́ẹ̀ aṣáájú àwọn olórí mi lọ́wọ́ àbẹ̀ wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé mo popular street tọ́wọ́ àdìgbò mo wọlé sẹ́wọ́n mọ̀ pé àbẹ̀ pẹ̀ ti káwọ́ mi kò ní so ẹ má yẹ kí n wọlé sẹ́kọ̀ọ́ yẹ kí n jókòó sí káńtà kẹ́kọ̀ọ́ máa wójú ara wọn. má wọrí lọ́jọ́ sínú iṣẹ́ yẹn very soon máa ní kọ́ wá change iṣẹ́ tó wà ọgbọ́n nìkan ló máa tán ọ̀nà sẹ́ni bọ̀dọ̀ tó máa rẹ̀ má wọrí. ọ́físà wọ́n bá ṣe wèé fún apààyàn bẹ́ẹ̀ o. wọ́n á lè ṣe wèé fún ẹ ìwọ ṣáà cooperate pẹ̀lú àwa tí wọ́n bá ti cooperate kò sí nǹkan kan. ọ́físà. àwọn criminals tá a mú jẹ́ pé wá ń pè wọ́n ló rọrùn pé kó lọ kidnap arábìnrin ara nítorí pé ń bọ́ ọ̀rẹ́ ẹ̀ ń du ọkọ̀. What? Mi ìrún wọn iṣẹ́ mi ìmọ̀ ẹni criminal kankan rí mi rí criminal rí láyé mi ìmọ̀ anybody rí mi ìrí èèyàn kankan ṣe. O rẹ́ ní kankan ṣe. Bẹ́ẹ̀ ni ma. O mọ criminals kankan rí. Bẹ́ẹ̀ ni ma. But àwa ní àwọn evidence tó fún wa pé truly o mọ àwọn guys yìí. Yeah, cause mo rí àwọn pictures tó wà tí wọ́n jọ yà. Ibi tẹ́ ti ń flex káàkiri, ibi tẹ́ ti ń jayọ lọ́ba káàkiri, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn. So I better kó so tọ́ fún mi kó má bàa lọ pẹ́lẹ́ wọn bí ọ̀bọ̀n bí báyìí. Èmi ni mo nú àwọn pípù yẹn mo mi ò kàn rán wọn débi tó lórí burúkú wọn jíṣẹ́ dédé mo ní kó bá mi kàn gbé àrà kókò bá mi ṣàkárà ẹ̀ ni mi ní kó ṣe kókó fún ẹ ṣàánú mi. Ok, ìwọ ló ní pé kọ́ kidnap ẹ̀ right? O ní pé kọ́ pa kọ́kọ́ ṣàkárà ẹ̀ ni. Ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ àbí ṣé owó tí ọ̀rẹ́ ẹ̀ gbé fún ẹni tó fi lọ fi kidnap ẹ̀ òun ló gbófẹ́ tó fi kidnap ara rẹ̀. Pẹ̀lú mi ò kókó pa ẹ̀ kò tí ẹ láì dí ẹ̀ mo ní problem 600,000 ni ó dẹ̀ sọ fẹ́ fún mi òun náà dẹ̀ ní problem ni ó mọ ẹ̀ lọ́mọ yẹn fẹ́ gbọ́kọ mọ́ òun lọ́wọ́ ni mo kò ṣe ní káwọn boys ẹ̀ kókò bá mi ṣàkárà ẹ̀ mi lọ́wọ́ ṣẹ́. O ní pé kàn ṣàkárà ẹ̀ ni but a rí 150,000 naira alert kan tó ṣe sáwọn pípọ̀ yẹn kí ni 150 yẹn wà fún. Mo kò fún wọn kókò fi ṣàkárà ẹ̀ ni. O fún wọn ní 150,000 naira kó fi ṣàkárà èèyàn. Ṣé ọ̀pọ̀lọpàá ni mí mo dẹ̀ ti deal pẹ̀lú àwọn criminals lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà
an average of Nigeria guys say pé ó jẹ́ criminal so bá fún ọ ní 5,000 naira péré kó lọ ṣàkàrẹ́ èèyàn lè pa ẹnìyẹn wọ́n tó kọ 450,000 naira so already láti sòótọ́ fún mi báyìí wọ́n tún nǹkan tó ń sọ ní ìsinsìnyí like o ṣe ń beat around the bush no it is really sòótọ́ fẹ́ mi. mi ní kò ṣe kókó mo kò ní kó bá mi ṣàkàrẹ́ ẹ̀ ní mi ní kò ṣe kókó ẹ̀ ṣàánú mi. mo rí pé o fẹ́ kó n bí báyìí èmi ti ṣe ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ but already láti jẹ́wọ́ fún mi o máa pẹ́ ń bí. Officer ẹjọ́ mo ní another 150,000 naira tí mo lè transfer sí láàrin mi àti yín kẹ́nìbọ̀dì máa mú ẹjọ́ ẹ ṣàánú mi. What? Help me. 150 fún èmi. pátápátá máa dáṣì. So o ń bribe mi nìyẹn o. Rárá mà. Náà mo mọ̀ pé criminal gidi nìyẹn. Ọ̀daràn ni will you shut up? Ọ̀daràn ni ó dẹ̀ máa jẹ ìyàwó tó ṣe ní 150,000 ṣé ni pé mo tẹ̀lé àwọn ọlọ́pàá tó máa gba bribe ni? No, I don't do that. Wà á pẹ́ bí báyìí. Nonsense. What is happening? Nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi, kí ló ṣẹlẹ̀? Where do you get that from? Ẹ̀sà, ṣe rí ọjọ́ tí àwọn ọmọ mi àti pẹ̀lú mi tí wọ́n na ara. So ó wá pè mí jọ yẹn ó ní wọ́n na òun nílé so òun fẹ́ kúrò ní ibi ìbá ìpò tí sóhun à. Wọ́n á ní kí má wọrí nǹkan yẹn ò tí ì dé level tí wọ́n á lóun kẹrù ẹ̀ fẹ́ kúrò ní ilé. Ohun tó máa ṣe ni pé wá rí mi ní ilé so màá lè mọ bí ṣe máa pe ọ̀rẹ́ mi tí máa bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ó dẹ́ pè mí lóun ti ń bọ̀ òun ti wà ọ́nà dídà good. So like after 2 hours mo ṣáà rí pé mi ò rí call ẹ̀ mo try láti pè nọ́mbẹ̀ ò lọ. The next thing tí màá rí ni pé doctor ló pè mí pé wọ́n rescue ẹ̀ níbì kan níbi tí àwọn kan ti kidnap ẹ̀ tí wọ́n shoot ẹ̀ ṣá. So ṣe jẹ́ níbo ni ẹ ti ṣẹlẹ̀? Ìgbà tó ń shoot ẹ̀ kí ló tó ń pè mí? Ìtàn èmi mo ní kó má ti pè ẹ́ because ṣé mo àwọn tí wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà wọ́n yìí lè wà within so láti lè hide òun fún àwọn guys yẹn so mo ní kó má pè anybody for now. Oh, that's a brilliant idea. Nǹkan tí máa ń sọ fún wọn nìyẹn tí ò ní gbọ́ràn sí mi lẹ́nu tó sọ pé mo ń nawọ́ sí ẹ mo ń nawọ́ sí ọwọ́ tí mo ń nà sí ẹ tí mo fi toast ẹ tó fi tẹ̀lé mi ìsìn wá di problem and I keep on warning you. Anyway, Jane Fiyanle, now to my question. Do you know anything about this issue? Mi mọ̀ wọ́n pẹ̀ o, mi mọ̀ anything pé ojú Ọlọ́run tó o. Mo lè burú ọ̀bọ̀ mi ìrònú pé kí n pààyàn rí láyé mi o. Wọ́n lè jẹ́ pé pẹ̀lú mi ló lọ ṣe pláàni ẹ̀ lẹ́yìn o. Àmọ́ lẹ́yìn kémi pariwo, mi ìrònú pé kéèyàn kú rí. Ara o, kì í ṣe pẹ̀lú mi o, lára ni. Lára. Kí là ń sọ kí ló ń sọ? Ojoga tí ojoga tí egun àti ro wọlé àti ro jáde ìgbà tí dára bá fi lè ṣọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ lòun àti pẹ̀lú mi ni definitely pẹ̀lú mi ló plan ẹ̀ nìyẹn pẹ̀lú mi lọ́wọ́ sí ìyẹn náà. You are very right. I told you that. Ìtàn dádì ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn yẹn. Oh, that's good. Ọwọ́ ti tẹ wọn wọ́n lè jẹ́wọ́ ẹni tó rán wọn pé lóòótọ́ Lára ni ó rán wọn then Lára náà wọ́n tó máa arrest òun náà confess. Oh, that's pretty good. Ó dẹ̀ confess pé pẹ̀lú mi ò mọ anything nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun ló ń ṣe fún ara wọn. Thank you. I really appreciate you. Thanks a lot. Thank you, sir. Nǹkan tí mo ń sọ fún mọ́mí ẹ̀ nìyẹn. This should be a lesson. Tó bá pé bó ṣe lọ shoot ẹ̀ ọmọ ọlọ́mọ lọ kú ó fẹ́ damage record mi. Personality tí mo ti ń build up bọ̀ ages ago ó dẹ̀ fẹ́ lọ sọ gbogbo ẹ̀ ó fẹ́ lọ sọ sínú trash bin. This is not good. My dear, please. Máa ṣe nǹkan díẹ̀díẹ̀. Daddy. Yes, my dear. Ẹ wo ẹ bá mi bẹ̀ bọ̀dá ìtàn kí wọ́n gba ìyàwó wọn padà kó ẹ pọ̀rọ̀ mi ló máa dìjẹ́ láàrin àwọn àti ìyàwó wọn. Wọn ló máa gbọ́dọ̀ bọ̀dá làjà. So ti má jẹ́ a máa gbọ́dọ̀ lọ sí school ni. So ẹ má worry. Keep peace ní living. Ó ti ń sọ̀rọ̀ tó dábọ̀. Àmọ́ ètò wa sọ pé fẹ́ máa lọ gbọ́dọ̀ làjà yẹn. Èmi ò lọ́wọ́ sí. Yes. Ṣé lórí tó ṣẹlẹ̀ yìí? Mo ti learn our mistake mi. Mo ti wò pé tí èèyàn bá bu lábùjú gan pàápàá n tí ò ṣe tiẹ̀ gan wọ́n gbélé lórí. You are right. But Ọlọ́run ló ní kó wá àwọn ọlọ́pàá báyìí kó tẹ àwọn àdaràn yìí tí ò bá sí yẹn kò sẹ́ni tọkùnrin máa mọ̀ pé mi kọ́ ni mo mọ̀ ń pẹ̀. Mi ò ronú kí n pààyàn rí o my dear gbogbo àyè ló gbẹ̀mí ò lé ẹnu ilé ìyá máa jọ gbé peace. O ò ní láti lọ sẹ́nuwẹ̀.
ìyá rẹ̀ tí wọ́n mẹ́ ó yí wà intact kò sẹ́ni tó ń gbé bẹ́ẹ̀ wọ́n bẹ̀ yẹn padà you understand and scholarship tí mo fún ẹ ó yí remain intact kò sí nǹkan tó ṣe. Thank you sir. Ayé wà fún ẹ mọ́tò tí bí yẹn jẹ́ kó máa lò yẹn. Gbogbo ìmọ̀ kan tó fẹ́ máa gbé ibi tó fẹ́ máa gbé sínsìn ìlàjà jẹ́ pé ẹ̀fọn wà ní ẹ̀fọn máa gbé lọ́dọ̀. orí ẹ̀ ò pé. o ti ṣe é sí ni kò lè sí kò ní ìwọ̀n ẹ̀fọn á jẹ ṣé gèsè la. Mọ́mì ṣorí pé mọ́mì ò ń ṣèyàn bẹ́ẹ̀ máa dẹ̀ wọ́n náà má máa bínú púpọ̀. Èmi náà mọ̀ má máa bínú púpọ̀. Èmi ni máa dáná wọn báyìí. Ẹ jẹ́ kí celebration yẹn kó bẹ̀rẹ̀ báyìí. Mo mọ̀ wá get me some drink. Daddy, I'm not getting. Ọmọ mi yẹn lè tún. Pé kò ṣẹ̀dá mi débi rẹ̀, orí wo bí rẹ̀ kí o gbé mi dé, ẹsẹ̀ wo bí rẹ̀ kí o sì mí lọ, ibi tó rí mi ó ti sùn wá, kẹsẹ̀ gbé mi débẹ̀ ibi rẹ̀, tó rí mi ó ti sùn wá, kẹsẹ̀ gbé mi débẹ̀ ibi rẹ̀. Orí ló ń mú ní dálé owó, orí ló ń mú ní tẹ̀pẹ́ ìlẹ̀kẹ̀, orí lẹ́jẹ̀ fi ń làbújá, ṣe borí lọ́ba ń dé adé sí, orí mi gbé mi ń tèmi o, ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Òrìṣà tí yóò gbé ní bí orí ò sí. Orí mi pè mí ń pè mí. Mo ti bórí mi sọ̀rọ̀ pé màá ṣoríire. Mo ti bẹ́sẹ̀ mi sí.